fẹ́ fi mo kí gbogbo èèyàn ọmọ káàárọ̀ oòjíire. Ẹ kúkú ti mọ̀ pé iṣẹ́ tèmi ni láti mú àwọn kan tó bá ń lọ láti fi ṣe àpèjúwe fún gbogbo wa, nítorí pé tí a bá ń sọ̀rọ̀ pé a fẹ́ kúrò nínú Nàìjíríà, kò ń ṣe torí eré, torí ìgbésí ayé àwọn ọmọ ìran ọmọ aládé tí Elédùmarè tó kúkú dáadáa ni. But ìlú tí a kọ̀ lọ bára wa tí kò ní value kankan, àbọ̀rọ̀ mòye yín nísìn. A ti wà nínú country kan tí tá a bá tètè gbéra kúrò, wàláì akọ̀ máa tanra wa, àbọ̀rọ̀ mòye yín nísìn. Èmi ò dẹ̀ fẹ́ ká tanra wa. Ìdí tí ó ṣe dàbí pé ara máa ń tàyàn, ara tó dẹ̀ ń ta mí yẹn kò kúkú jẹ́ pé torí èmi nìkan. Èmi kàn ń wo ìran ọmọ aládé pé gbogbo tí èèyàn bá ń wò nínú ibi táwa gbé yìí, ta dẹ̀ ń fi ń ṣe ètò ní gbogbo ìgbà léraléra, kò ń ṣe fún eré, àmọ́ torí pé a wà concern fẹ́yìn tí ẹ wà nílé, torí ẹ̀yin gangan ní ẹ wà in bondage. Èmi ò sí in bondage, torí pé lára àwọn nǹkan tí a máa ń sọ ní gbogbo ìgbà tá a bá ń ṣe program ni pé tá a bá sá kúrò nínú Nàìjíríà, ó ti bà ayé ara ẹ̀ jẹ́ number one, but ó wá ń wá àwọn tó máa kó mọ́ra. Àbọ̀rọ̀ mòye yín nísìn. Nàìjíríà ti bà ayé ara ẹ̀ jẹ́, ó wá ń wá àwọn tó máa kó mọ́ra. Mo fẹ́ jẹ́ káwọn platforms tó kù kó ready kí n tó ṣàlàyé nǹkan tí mo fẹ́ fi ṣe àpèjúwe láàárọ̀ yìí. Mo máa tún kí gbogbo ẹ̀yin èèyàn wa. Mo kí ọmọdé o, mo kí àgbàlagbà, mo kí onílé, mo kí àlejò, mo kí gbogbo yín tí à ń gbàdúrà pé k'Ọlọ́run kó fún wa lẹ́mìí gúngùn, àmọ́ ìyẹn á máa dàbí mirage. À ń wá ẹ̀mí gúngùn nínú country tí kò fún wa ní option pé ẹ̀mí gúngùn máa wà fún wa. Àbí tí mò ń sọ ò tí yé wa. Lótìtọ́ ó dáa ká máa gbàdúrà pé a fẹ́ ẹ̀mí gúngùn, but ẹ̀mí gúngùn tá à ń fẹ́ yẹn, níbo la ti fẹ́ rí ẹ̀mí gúngùn when a country like Nigeria tí ó ń take years láti solve so many of our problems. Èmi náà ni o, wọ́n kúkú nífẹ̀ẹ́ lómi ṣe mí, torí pé ibi tí mo jókòó sí tí mò ń follow news BBC láàárọ̀ yìí ni mo ti fẹ́ mú tí a fẹ́ fi kọ bára wa sọ̀rọ̀ briefly, torí pé ẹ̀yin tẹ́ wà nílé. Mo máa ń sọ pé age tí wọ́n ní ẹni tó wà Nàìjíríà máa kú, òun ni 52. Life expectancy tó sọ fún yín nìyẹn pé o máa pẹ́ láyé, má jẹ́ kó tàn ẹ́. 52 years old, òun ni maximum age. Question tí mo máa ń wonder ni pé ṣé àwọn tó wà nílé tá dẹ̀ ń sọ fún pé Nàìjíríà ò ṣiṣẹ́, ṣé ẹ fẹ́ lẹ́mìí gúngùn ni? Because àwa fẹ́ jẹ́ kẹ́ lẹ́mìí gúngùn kí everybody lè wà equal. Tó o bá tẹ̀ lówó, at least ó yẹ kíyàn máa gbàdúrà fún ẹ̀mí gúngùn.
but báwo ló ṣe fẹ́ lẹ́mìí gúngùn nínú society bí Nàìjíríà, because society tí à ń pè ní Nàìjíríà kò prepare wa, ìyẹn ni everybody ò ṣe ní good health care. Health care Nigeria is a big failure. Tá bá sọ pé failure òun ni health care Nigeria, ó ti fail. But it seems the people at home are not getting the message. Wọ́n kàn ń rò pé àkàn jáde Yoruba nation náà, Yoruba nation náà, torí pé a fẹ́ fi scam yìí bí ìyá wèrè tó wà ní Dublin tó ń sọ jágbajàgba pé wọ́n fi Yoruba nation fi scam. Òun wà nílùú tí healthcare jẹ́ one of the biggest thing tí wọ́n kì í fi ń ṣeré. But tá bá ń sọ̀rọ̀ health, ẹ má bínú, images yẹn lè má jáde, but into important ni pé ẹ máa gbọ́n tó bá ń sọ, because iwájú TV mi ni mo connect àwọn cameras yẹn mọ́. Mo máa release sound yẹn, èmi kàn mọ́ ní fídíò yìí, ẹ rí pé BBC ni mò ń gbọ́, ìyẹn tó máa ń ṣe láràárọ̀, but kẹ́yìn náà lè jàǹfààní tèmi ń gbọ́, kí gbogbo wa lè jàǹfààní ẹ̀, òun lèmi náà ṣe gbé wá fún wa, kó má dàbí ìgbà tẹ́ pé tí bá ń sọ̀rọ̀ ẹ̀yin tí ẹ̀ ní làákàyè tí ẹ kọ̀ jókòó tá máa sọ fún pé bí nǹkan ṣe láti rí nì, but lọ́kàn yín ẹ máa ní ẹ ká shut up ṣé torí pé mo wà ní UK. Yes, torí mo wà ní UK, torí tí mò ń rí lójoojúmọ́, in tí mò ń rí yẹn ó ń rí mi lára pé àwa ò lè ṣerú nǹkan báyìí, kò dẹ̀ ń ṣe pé Nàìjíríà ò ní as many people. Ṣe rí research, tá bá ń sọ̀rọ̀ research is the only way láti fi lè ní projection. Ṣe rí country tí a bá ti sọ pé a ṣe research, báwo la ṣe fẹ́ mọ problem tá fẹ́ deal pẹ̀lú? Ṣe rí problem Nigeria ó pọ̀ gan in a big way, but ṣe mọ tó ń pè ní research tá máa ṣe, òun ló máa wá eliminate ẹ má bínú because orí pálí tí mo gbé gbogbo kìíní yẹn sí, there's a bit of movement there, bear with us, ẹ̀yin tẹ́ ń wò mí, ẹ má bínú lẹ́ẹ̀kan sí. Ṣé wá rí ẹ̀yin tẹ́ bá rí image yẹn, ẹ ṣáà máa gbọ́n tó bá ń sọ, into important yẹn. Ẹ jẹ́ ká kọ́kọ́ play the first part of this broadcast. BBC ń discuss nípa kíkọ fún yín ní highlight, èmi ti gbọ́ díẹ̀ mo rìn wáìnì ẹni. Ìtàn sọ̀rọ̀ lé, wọ́n ń ṣe research yẹn wọ́n ti bẹ̀rẹ̀ láti 10 years ago. Ìyẹn la ti ń sọ fáwọn tó máa ń Yorùbá nation yìí ó ti ń pẹ́jì. Mo gbọ́ dí òyìn kan lánàá mu gọ̀, ó ní wọ́n ní rọ́lá ń pa and scam. Ṣé Yorùbá nation yẹn ẹ rò pé ó kọ̀ máa wáyé bẹ́ẹ̀ without effort? A máa ṣe a lot of wàhálà yẹn ọ̀nà ni wá jẹ́ kó já sásán. Mo ń bọ̀, mo ní láti connect, ó ṣe ní platform kan tí àìtí join, ìkọ̀ mo fẹ́ kí àwọn èèyàn jàǹfààní èyí tí mo tún fi sọ̀rọ̀ láàárọ̀. Iṣẹ́ tèmi ni pé èmi ò níṣẹ́ kankan ju pé gbogbo tí ó lè ṣí ọkàn yín kúrò lára ìlú tẹ́ ń pè Nàìjíríà yẹn, so that inú á máa bí ẹ lójoojúmọ́. Bínú ṣe máa ń bí èmi yẹn, inú gbọ́dọ̀ máa bí ẹ̀yin náà bẹ́ẹ̀, torí tẹ́ ẹ báyìí tí ìbínú tó yẹn ẹ forget it. Mo monitor laptop mi náà ni, torí laptop mi mo lọ gbé wá kí mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí pé ẹ káàárọ̀. Like I said, a máa kàn manage bí àwọn screen yẹn bá ṣe jáde, torí pé TV ńlá ni mò ń lò nínú ilé mi, mo dúpẹ́ fọ́lọ́run ni. So now ẹ jẹ́ kí n release tape yẹn díẹ̀. Now, how much your body has changed over 10 years? Màmá pọ́sẹ̀ láti máa fi ṣe, ẹ má wọrí nípa òyìnbó tó ń sọ yẹn, torí kò ń ṣe gbogbo wa náà la máa gbóyìnbó yẹn, èmi á máa ṣe analysis lé lórí. How much ni body tiẹ̀, ìwọ tó ń wò mí nílé lénìí, body ẹ, body ara ẹ, how much ló ti change láti ìgbà tí Buhari ti débẹ̀ in 8 years? Torí Buhari ti lọ, àwọn eléyìí sọ pé in 10 years, but èmi kàn mú pé in the last 8 years,
how much has your body, ìyẹn body ara ẹ, how much ló ti change? Ṣó oúnjẹ gidi jẹ? Ṣó oúnjẹ jẹ? Ṣé ìgbà tó sick in the last 8 years, ṣé o rí proper treatment? Ṣó rí ìtọ́jú? Ṣé wọ́n tọ́jú ẹ? Àbọ̀rọ̀ mo yé yín nísìn. How long has your body changed in the last 8 years? Though 10 years làwọn eléyìí sọ. Wọ́n ṣe research kan ni. So research yẹn, àwọn kan ni wọ́n fi ń ṣe research yẹn over 500,000 people. Tá bá ń sọ pé Yoruba nation. Some of you are so illiterate. Tí get message pé kò ní wáyé níjọ́ kan. It's still a process. Process yẹn ni à ń ṣe lọ lójoojúmọ́ tí Ọlọ́run máa fi wá sọ pé yes, àti dé ojú gbangba ibi tá à ń lọ. Mo ti sọ fún yín pé back to back a gbọ́dọ̀ máa ṣe analysis fún yín. Ẹ jẹ́ kí n tún release tape yẹn lẹ́ẹ̀kan sí. Editor Fergus Walsh should know he was the first person. Ẹ má bínú, mo fẹ́ increase the volume yẹn. Mo kí gbogbo alẹ́ nǹkan sí. You take part in the world's biggest scanning project. Ẹ gbọ́, the world biggest scanning project. Kí ni wọ́n scan? Àwọn wo ló ń scan? Kí ni wọ́n scan ẹ̀ fún? Àwa tí a kì í sọ pé a fẹ́ Yorùbá country. Ibo la ti sọ̀rọ̀ dé? Èèyàn mélòó ló ti gbọ́? Mo kí ẹ wà látà. Báwo ni? Èèyàn mélòó ló ti gbọ́? Ibo ni wọ́n ti gbọ́? Iṣẹ́ wọ́n ti gbọ́ ní gbogbo local government tó wà ní Nàìjíríà lénìí. Tá bá sọ pé a fẹ́ gba Yorùbá nation lóòótọ́. Ṣé gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ni wọ́n ti gbọ́ Yorùbá message tá à ń sọ yìí? Àbí ó ṣì kù díẹ̀? Tó bá dẹ̀ ṣì wá kù díẹ̀, ṣé ká wá give up láàrin méjì ká sọ pé torí ojú ń kán wa? Ṣé Yorùbá country tá fẹ́ gbà yìí, ṣé ẹ̀yin tẹ́ wà lórí social media lẹ fìpá fẹ́ gbà fún ni? No. Gbogbo a fẹ́ gbà fún, èmi fẹ́ gbà fára mi, ìwọ náà dẹ̀ fẹ́ gbà fára ẹ, a dẹ̀ fẹ́ gbà fún àwọn tó disagree pẹ̀lú wa, because not everybody is going to agree with us. Ìyẹn la ṣe láti máa jẹ́ káwọn èèyàn mọ̀ pé ṣé eléyìí tí wọ́n ń sọ ní London news yìí láàárọ̀ yìí, èní ní Thursday, aago 9 ló ṣẹ̀fẹ̀ lọ lò. Ṣé wọ́n mọ̀ pé stage by stage ní gbogbo nǹkan? Ẹ ti ṣọdún méjì, ẹ̀yin tẹ́ wà nù Nàìjíríà láti 63 years tí kò ṣiṣẹ́. Àwọn pariwo Yorùbá nation, ó ti wá sú yín lẹ́yìn ọdún méjì, lẹ́yìn àìtí pé ọdún mẹ́ta nínú ìrìn àjò yìí. Ẹlòmíì ó ti sú. Ẹlòmíì lọ́kàn rẹ̀ bígbà tó jẹ́ pé irọ́ la pa fún yín. Ó dẹ̀ ti gbàgbé pé Nàìjíríà ti exist for 63 years. Wọ́n fún yín ní medical treatment. Orí healthcare ni program yìí ló dá lórí. Healthcare. Lórí healthcare ni program tí a fẹ́ gbọ́ yìí. Orí ẹ̀ ló dá lé lórí. Healthcare. How important is the healthcare system in Nigeria? Ṣé healthcare, ṣé wọ́n sọ di in tí ó di gold? Because tí healthcare bá ń ṣiṣẹ́ ni, tó yẹ kí Buhari kó ṣẹ̀ kúrò ní London, ìyẹn níjọ́ Tuesday, kó náà ń ṣe yín. Ṣé ìyẹn ti mọ̀ pé ṣé ti mọ̀ pé Nàìjíríà kò ń ṣe country? Buhari kúrò ní London, ìyẹn ní ìjọ́ Tuesday, ó padà sí Nàìjíríà. Ṣé kò jẹ́ ká ti mọ̀ pé Nàìjíríà tí ẹ̀yin wá ń sọ pé ó máa ṣiṣẹ́ yẹn, Buhari fúnra rẹ̀ gan sá kúrò ní Nàìjíríà, ó wá sí London, ó wá gba treatment, ó ṣẹ̀ padà. Gbogbo tí Buhari dé Nàìjíríà nísìn kò tí pé 3 days. Ìjọ́ Tuesday ni Buhari ṣẹ̀ padà sí Nàìjíríà. Ìbéèrè tí mo wá ń bi wọ́ ni pé àwa tá wá ń sọ pé a fẹ́ kúrò ní Nàìjíríà. Ìdí oríṣiríṣi la ṣe fẹ́ kúrò. Ara ìdí kan tá ṣe fẹ́ kúrò kò ju pé Nàìjíríà ti fail every one of us. Ó wá fail wa in big time. Tá bá sọ pé big time, ó fail wa in a very very big one, in the sense that ní ìjọ náà lọ́hùn interface tó wà létí ni pé University of Ibadan, àwọn balẹ̀ Saudi Arabia máa ń wá gba treatment níbẹ̀. Ó tí gbọ́n tí mò ń sọ. Ní ìgbà kan bá ṣe gbọ́ ìtàn, wọ́n ní ọba Saudi Arabia á gbéra láti Mecca ní Saudi lọ́hùn, á wá gba treatment ní UCH. But lẹ́yìn nísìn, the mixlr is on, mo ti switch it on. Ó ti wà on, and okay, kò sí sound níbẹ̀ kẹ̀.
ẹ má bínú sound láti wà no sound wà ń bẹ o sound wà ń bẹ ẹ padà lọ check sound wà níbẹ̀ ẹ jẹ́ nǹkan release ẹ jẹ́ n pause lè sound wà níbẹ̀ ẹ tún lọ double check ẹ̀yẹn plan B mo ti yọ sound kan kúrò ń bẹ yẹ ó wà double sound you're right àwọn engineer mi nìyẹn bẹ́ẹ̀ ni tẹ́ bá ti rẹ́ anything tó bá wrong tá a bá ń ṣe ẹ má kọ̀ jọ ẹlòmíà kọ̀ jókòó ẹ yẹ kẹ́ máa sọ fún wa mo kí ẹ plan B mo ti adjust ẹ torí ẹ̀yin náà mo ṣe lọ gbé laptop yẹn so that kí mo lè carry ẹ̀ because ẹ̀yin save data ni ọlọ́run kó data ni ó wọ́n jù ní nàìjíríà ìlú jágbajàgba so interfaith gbọ́ láàárọ̀ yìí ó dá lórí healthcare sórí ìlú tí ẹ̀yin tẹ́ wà lórí Instagram ẹ má bínú ẹ má manage image yẹn because kò síbi ṣe fẹ́ adjust ẹ̀ mo gbọ́dọ̀ ara ń tàn sọ pé I need a lot of device tó bá yẹ pé mo ní tripod mẹ́rin nísìn tripod mẹ́rin ní tripod ẹ̀kan mo ní nísìn tàbá dẹ̀ ní káwọn èèyàn dáwó wọn ní kí la fi dáwó fún BBC nísìn owó TV license ní gbogbo wa la fi ń ráyè wò ẹlòmíì ò tẹ̀ gbọ́ BBC mọ́ but ó ṣì ń san TV license tàbá dẹ̀ ní káwọn èèyàn fún wa ló wá ní kẹ́ shut up wá ní owó là ń tọrọ lójoojúmọ́ so ẹ máa manage bẹ́ẹ̀ ni ẹni tó bá fẹ́ wo image yẹn dáadáa ẹ lọ sórí Facebook àbí YouTube ìyẹn wà very well bẹ́ẹ̀ ni mo ti adjust plan B ẹ padà sórí ẹ̀ mo ti adjust mo ti yọ mic àti kinní ló wà on simultaneously ìyẹn lẹ́sìn ní sound ẹ̀ ṣe ń jáde ní double kinní mo dẹ̀ ti adjust now project yìí tó ń ṣe yìí biobank mo fẹ́ lọ Google wọn so that màá tún máa lo kinní wọn náà láti máa fi sọ̀rọ̀ wọ́n pè wọ́n ní biobank yẹn is a large and a long term mò ń kà lórí Google nísìnyí o tó bá yẹ sórí pé laptop wà níwájú mi ara ń táwa sọ fún yín pé gbogbo nǹkan kò ń ṣe pé akọ̀ máa jáde Koiki máa sọ̀rọ̀ without a fact èmi ò ń ṣe bọ́lẹ̀ kájá media ara iṣẹ́ tèmi ń ṣe tẹ bá rò pé mo níṣẹ́ tí bá jókòó tèmi ń gbọ́ ilé màá wá fi wá ṣe analysis èmi ò ń ṣe àṣírí ní bíbà tó bá ń wá àṣírí lọ sọ́dọ̀ àwọn ṣó ẹ kórí bẹ̀ lọ́hùn àwọn ló ń ṣàṣírí tí wọ́n ní làákàyè mo kí gbogbo family mi lẹ́ǹkan sí fún tolerant because almost every day ni mo ní wọn lára nínú ilé but àdúpẹ́ fún wọn àwọn tí a fẹ́ gbọ́rọ̀ wọn láàárọ̀ yìí ni wọ́n ń pè ní biobank ok máa mú pen àti paper má bọ̀ kọjá biobank ni wọ́n àbọ̀rọ̀ mú yẹn nísìn UK biobank ìyẹn BIOBANK biobank is a large tí nǹkan bá large in tó tóbi ló ń pè bẹ́ẹ̀ ok tó bá sọ pé large in tó tóbi nìyẹn long term bio study in United Kingdom study wo làwa ń ṣe ní Nàìjíríà láti fi make sure pé àìsàn polio eradicate àìsàn kí ló tún máa ń ṣe àwọn èèyàn ní Nàìjíríà ẹ máa tètè máa sọ fún mi irú àwọn àìsàn wo ló ń ṣe àwọn èèyàn ní Nàìjíríà tó jẹ́ àìsàn tó jẹ́ pé ẹ ká ti eradicate but bó ṣe ń pọ́ǹpù owó sínú àwọn bòmíì torí àwọn pé àwọn kan wà tí wọ́n ń pọ́ǹpù owó sínú ẹ̀ bọ̀ wọ́n kàn kówó yẹn jẹ ni because ẹ ṣe research ẹlòmíì ò mọ weight ẹ̀ bá ṣe ń sọ̀rọ̀ nísìn bí a 70 kg ni bí a 60 kg ni ẹlòmíì ò mọ̀ o kàn ń jẹ̀bà ikùn ẹ̀ wá dàbí ẹni tó fẹ́ bímọ born bastard malaria ó ṣe wà látà cholera ẹ ṣe ẹ bá máa protest síta àwọn àìsàn yẹn tó bá jẹ́ pé à ń ṣe research láti 22 years tó ti bẹ̀rẹ̀ lórí burúkú bọ́lẹ̀ kájá politics ẹ̀ ń ṣe politics ẹ̀ bàtàmàlà politics olùṣì politics tó mú kankan jáde politics tẹ́ ń gbàdúrà pé o fẹ́ jẹ nínú ẹ̀bọ̀ tí tó máa pa ẹ mọ̀ pé lómi fẹ́ di politician o fẹ́ ṣe politics but nínú politics yẹn náà ló ti máa tún kú ẹ lọ bèrè lọ Burújí Kàṣámù wọ́n ní tuberculosis ṣẹ́rí medical treatment ó kọ́kọ́ bẹ̀rẹ̀ láti research center mélòó lẹ ní Nàìjíríà nísìn gbogbo ẹ̀ lẹ ti sọ di church àti mọ́ṣáláṣí born bastard ìwọ wá ń gbàdúrà kí Nàìjíríà dá ṣé ṣọ́ọ̀ṣì ló máa sọ́ọ̀tì gbogbo àìsàn tó ń ṣe wá èmi ò sọ pé kò sí miracle o but ṣé tí church bá tẹ̀ sọ pé ó fẹ́ resolve miracle tó wà lára ẹ̀ ṣèbí wàá kọ́kọ́ lọ sí research center wàá kọ́kọ́ diagnose ẹ pé nǹkan báyìí ló ń ṣe ẹlòmíì ò mọ tó ń ṣe ó kàn ń gbàdúrà kọ́lọ́run kó fún un ní health care tó dáa but irú àìsàn wo ló ń ṣe wàá tẹ̀ kọ́kọ́ mọ̀ ẹja place
Now, a decade on, Fergus is being thoroughly scanned again. The idea is to have better... 10 years ago, ni wọ́n kọ́kọ́ ti scan ní àwọn 500,000 ní UK. Wọ́n wá monitor wọn láti the last 10 years. Ìwọ máa wo àwa tí ì ṣe 3 years Yorùbá nation ẹ ti ń sọ ẹlòmíì yóò ti sún wọn bomb bastard tó bá sọ ẹ kí ló wá ṣẹlẹ̀ kó jágbàjàgbà kó lóṣì kúrò ẹrù pa máa bẹ̀yìn ni kí la fẹ́ bẹ̀yìn fún ṣé mi nìyà ń jà bẹ́yìn èyí tẹ́ wà lé ni mo bá sọ̀rọ̀ Mr. Craig mo gbọ́ rédíò kan tí yàn kan sẹ́ǹsì mi lánàá wọ́n ní ìyá olórí burúkú kan ti declare ó ti ránṣọ sójà bomb bastard à ń sọ reality fún yín ẹ rò pé fiction nìkan tá à ń ṣe ni ẹ rò pé bàbá sùwé là ń ṣe níbí báyìí ni wọ́n náà ti ránṣọ sójà tó bá ránṣọ sójà kókó jáde bí a Nigerian sójà ò ní pa gbogbo yín dànù à ń sọ reality fún yín níbí báyìí ẹ̀yin sọ friction ìlú tẹ́ ẹ̀ ṣe research for 10 years báwo lẹ ṣe fẹ́ mọ tó ń ṣe yín Buhari ló ń lọ nísìn after 8 years kò rí kankan ṣe ó bayé jẹ́ ó bọ̀run jẹ́ tí Buhari fi ṣe 8 years kò gbé dentist tó máa tọ́jú eyín ẹ̀ ní Nàìjíríà ẹni tó bá lọ sí university ní UK a ti ṣe master a ti padà a máa treat eyín president but irọ́ kọ́ máa lo double body fún yín. Understanding about how the body ages. Body máa débì kan ara máa rẹ body ẹ fẹ́ ká máa ṣiṣẹ́ kú fún yín ká máa send owó sí Nàìjíríà gbogbo àwọn tó ti ṣiṣẹ́ láti 40 years nílùú yìí tó ti retire gbogbo wọn nísìn wọ́n lè wálé ẹ mọ̀ pé body máa age because kò sí bíyàn ṣe lè dàgbà tó body yẹn máa sọ fún ẹ pé ara ti dàgbà ẹ wo bàbá Adébánjọ nísìn 95 wọ́n tún sọ fún wa pé struggle continue in Nigeria at 95 ṣé irú àwọn bàbá yìí la máa dúró dè pé kó gba Yorùbá nation fún wa they are not gonna do anything. Papa fashion rántí gbogbo wọn nísìn ẹ bá lọ sọ́dọ̀ bàbá ilé àwọn bàbá fashion rántí nísìn wọ́n lè máa sùn báyìí nísìn ara ti dàgbà àwọn ti ṣe tó lè ṣe wọ́n kò lè sọ pé àwọn ti give up ni ìyẹn ni bàbá Adébánjọ ṣe ń sọ pé Nigeria struggle continue at 95 years old èmi àti ẹlá wà ní 40 ǹjẹ́ body tiwa náà ǹjẹ́ ó lè survive nínú Nigeria without a good health care. By taking detailed images of the brain, heart and bones to find new ways of treating. Báwo la ṣe fẹ́ mọ irú egungun tó wà lára wa àwa ọmọ ìran ọmọ aládé báwo la ṣe fẹ́ mọ irú bọ́dì wa nígbà tá a ṣe research ẹ̀ kò sí research kankan tá à ń ṣe a kàn ń sùn à ń jí a dẹ̀ ń béèrè fún miracle. In preventing disease is for disease ò ń ṣe tí yàn fi ń yànyàn but ìyàn máa ṣe research àwọn tí a fẹ́ gbọ́ látọ̀dọ̀ wọn yìí ló ń pè ní UK Biobank mú polówó fún wọn iṣẹ́ ò làwọn ṣe àwọn máa ń ṣe study which is investigating wọ́n máa investigate the respective contribution of genetic predisposition and environmental exposure to the development of disease. Ìwọ tó ń gbé nílé face my face you ṣé o mọ̀ pé inú disease ló ń gbé tẹ́lẹ̀ ṣé wọ́n mọ̀ pé environment ẹ matter environment ẹ ṣé wọ́n mọ̀ pé matter. Your environment determine how long you will live in Nigeria. Some of you will die before 52 years old. Because Mosobe, that is what they said according to the World Bank, WHO. Let's continue. Yes. Mapping the aging human body. It's nearly a decade since I last had these images of my brain. Ẹ̀gbọ́n wọn tó sọ mẹ́rin, ó ní it's almost a decade. Tó bá sọ pé nǹkan decade 10 years ló jẹ́ bẹ́ẹ̀ òmùgọ̀. Akọ̀kọ̀ sí nǹkan tẹ́ dámọ̀. 10 years ni wọ́n scan ẹ̀, wọ́n wá ń re-scan again. But láti 10 years yẹn ló ń monitor gbogbo tó wà lára ẹ̀. Because àwọn ti fira wọn sílẹ̀ 500,000 people lọ́nà sign. Tèmi náà bá mọ̀ ọjọ́ náà lọ́nà ni màá ti lọ bá wọn sign. Àti ìṣe Yorùbá nation kò tí pé 3 years ẹlòmíì ìmọ̀lá ìfàṣẹ dé ó ti sí wa ó ti sí wa. And at the end of the day ìyẹn la ṣe ń sọ fún gbogbo ẹ̀yin èèyàn wa pé ìtàgbé dání kò kí ń ṣeré àwọn eléyìí ṣe research nísìn Yorùbá nation táwa ṣe ń bá lọ nísìn ó ti sún yín àti náwó àrí result wèrè ẹ kú náwó. And other organs taken. Now, arákùnrin tẹ́ ń wò òun ni medical editor BBC ìyẹn fún health wọn
man ten wo yìí ọlọ́run ọmọ yẹn tó ń gbà bó ṣe wà yẹn ó kéré kójú a máa gbà nothing less than £150,000 lọ́dún á gbà jù bẹ́ẹ̀ lọ́gàn sẹ̀ máa check ẹ̀ nísìn. Research tá a bá ṣe research báwo la ṣe fẹ́ mọ tó ń ṣe wá ariwo tá à ń pa tó wà constructive ariwo pé a ti wà nínú problem a wà nínú danger ìyẹn ni gbogbo media ṣe ń sọ̀rọ̀ back to back ara research tá à ń ṣe nìyẹn tá a fẹ́ fi gbára wa sílẹ̀ ó ti sí wa ó ti sí wa ẹ ti ń pariwo látọ̀ ẹni ẹ máa declare Yorùbá nation bàbá kí tó yẹ ti declare kí ló ń fa tó yẹ ti declare ó lòṣì ó ṣe gbé bàbá tiẹ̀ jáde bomb bastard. 10 years ni wọ́n ti ṣe research yìí títí dé ní nísìn ó ní wọ́n scan òun ní 10 years ago wọ́n tún wá ń scan ẹ̀ wọ́n fi mọ ibi tí body ẹ̀ bá ṣe dé body ó wà important ẹ máa lọ jẹ fùkù ẹ máa lọ jẹ ẹran màálù a ní kẹyẹ jẹ ẹran màálù mọ ẹ náà dá wa lóhùn ẹ máa jẹ ọmọ tó ń dá sí ẹ lára màálù tí wọ́n ń bá sùn àwọn olórí burúkú bomb bastard Fúlàní tó ń bá sùn ìwọ wá ń jẹ màálù yẹn a ní kẹ má jẹ màálù mọ́ ẹ dá wa lóhùn bẹ́ẹ̀ bá ti ṣe patí náà màálù yìí náà lẹ máa pa ẹ kúbọ̀ máa jẹ màálù èmi nísìn màálù tèmi máa jẹ ní bíbà wọ́n make sure pé ó wà eatable èyí tí wọ́n ń jẹ Nàìjíríà ẹlòmíì gan òkú lẹ̀ ń jẹ tẹ́ ẹ̀ mọ̀ ṣèbá ti ríbi tó ti gé bọ́dì tó ń fi ṣe pọ̀ mọ́ fún yín tẹ́ ń jẹ bomb bastard. Over 5 hours in multiple different scanners. ṣẹgbọn àwọn tó sọ over 5 hours mo gbọ́dọ̀ máa pọ̀sẹ̀ láàrin méjì torí ìhun ni mo fẹ́ fi ṣe mo ní láti rọ́ọ̀ṣì fídíò yẹn tó bá fẹ́ wo fúlẹ̀ ẹ lọ sórí BBC kẹ́ lọ wò fáwọn tó wà ní London èmi fi ń ṣe analysis ni torí kó lè bá ẹ sink sínú agbárí ẹ kó lè wọnú brain ẹ kó lè get message yẹn ẹ má bínú ẹ kan ẹ nílè rí ní landscape because abatinike fún wa lówó ẹ bá fún wa lówó gbogbo tripod mi mo ti send sáwọn ọmọ wa nílé more than 5 tripod ni mo ní but nígbà tọ́rọ̀ yọ ta bẹ̀rẹ̀ movement yẹn lára àwọn nǹkan tá à ń send sílé nìyẹn gbogbo àwọn ọmọ tẹ́ ń rí yẹn kódà tó bá gbé phone sínú tripod á lè relieve ọwọ́ wọn àti mú phone dání sọ́wọ́ kò ń ṣe tó easy fún 2 hours ṣe rò pé broadcast táwọn ṣe Nàìjíríà ṣe rò pé ṣúkúṣúkú broadcast ni gbogbo broadcast táwọn ọmọ yẹn bá ń ṣe tó bá bẹ̀rẹ̀ parẹ́ báyìí ó ń tó 2 hours nígbà míì ṣèbí gbogbo ilé ẹ̀ enjoy ẹ̀ bẹ́ẹ̀mi náà ṣe ń ṣe níbí làwọn náà ń ṣe lọ́rùn àìdẹ̀ tí ìrówó ra tripod mi ẹyọ kan tí mo ní náà mo ra manage òun nìkan dẹ̀ ló wà lórí YouTube ṣẹ́ni tó bá fẹ́ gbádùn ẹ̀ dáadáa ẹ lọ sórí YouTube ó dà pé Koiki the other page yẹn náà àwọn tó kù mo fi sórí bí orí ìjókòó ni so audio nìkan lẹ máa gbádùn. Being repeated. Why? The repeat imaging of thousands of volunteers will enable researchers to see subtle changes in the body that develop over the years. ṣẹ́gbọ́n kan tó sọ mẹ́yìn àbó ògbọ́ ṣé ògbọ́ òyìnbó tó sọ over the years ní díẹ̀díẹ̀ ní bit by bit lọ́dún sọ́dún láti 10 years ago ni wọ́n ti ń ṣe study yẹn abẹ̀rẹ̀ Yorùbá nation ó ti sún àwọn kan ó ti síra o ṣé olórí burúkú yín ṣe Buhari tó fọ́ àmì fún 8 years kí ló ṣe fún yín ẹ̀rọ pé màmá bẹ gbogbo yín ni bomb bastard rí yín ò pè ṣé èmi lèmi wà Nàìjíríà èbí bá lèmi wà ara research tó ń ṣe nísìnyí máa wúlò fún mi ní bíbà ṣé rò pé máa wúlò fún wọn tó wà Nàìjíríà ni ó rò pé ọkà Nàìjíríà kún bí ṣé rò pé country ní Nàìjíríà ni mo kí ẹ Axoba àwọn ọmọ kan bí àti ìyàwó à ń sọ fún yín pé health wà very very important but a máa kọ́kọ́ ṣe research ká tó lè treat ara wa jókòó sínú Nàìjíríà wọ́n parọ́ fún yín gbogbo àwọn gọ́fúnà tó jẹ́ Zamfara ó donate 300 million síbi tó ti ń ṣe book launch state ẹ̀dẹ̀ ló pọ̀ jù nísìnyí wọ́n fẹ́ jẹ́ senate president you think they care about every one of you wọ́n care ẹ mọ etí kékeré máa dùn fún wa náà ní London fún ọmọ ẹ̀ kó tó di pé amúmọ́lẹ̀ sí bíbá torí a lè sọ̀rọ̀ ẹ̀ dáadáa nísìn torí criminal ni àti found ẹ̀ guilty ẹni tá a bá ti found guilty criminal ni bẹ́ẹ̀ mi náà bá ṣe nǹkan tá a bá find mi guilty criminal ni mi kò má tà èmi lèmi ò fi ṣe crime ni mo ṣe wà nílùú fún 24 years ó rò pé crime òun mi náà ṣe ni èmi náà nídòwó èmi náà lè máa lọ máa ta cocaine kí n ta gbáná àbí kí n máa ta nǹkan tó wà illegal bọ́jọ́ tọ́lọ́pàá bá ti mú mi mo máa lọ serve sentence ìyẹn ni mo ṣe bí ọmọlúàbí láti 24 years 7 months mo sọ fún yín pé mo ti ń document video mi díẹ̀díẹ̀ a máa sọ gbà tá a máa release ẹ̀ fún yín mo ti ṣe bí 3 nísìn tó bá ti tó time màá sọ page tẹ́tí máa lọ máa wò lórí YouTube àti create page yẹn but àti announce officially ni my 24 years in UK ó rò pé easy láti jókòó sílùú kó má lọ tọwọ́ bọ ṣọ̀bọ̀lọ̀
o rò pé kóhun èmi náà kémi náà lówó kí n máa wá sí Nàìjíríà kí n máa bá àwọn ọmọ kéékèèké sùn kí n máa pọra fún yín òun ìyẹn ló easy jù o mọ̀ pé àwọn tó ń wá sí Nàìjíríà kò ń ṣe gbogbo wọn púpọ̀ nínú wọn 419 ló ń ṣe ẹlòmíì ilé mẹ́ta ilé mẹ́rin ọ ti báyé jẹ́ káwa tó délùú yìí gbalé lọ́wọ́ council àwa dé nísìn ìyà là ń jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí ṣòro pé wùn mí ti jókòó sí London kí n máa pariwo bomb bastard ẹ̀rọ ká máa bẹ̀rẹ̀ ni Mr. Koiki ti sú wa tó bá sọ ẹ kó fuck off kó lọ ṣe nǹkan míì kò ní dá fún gbogbo yín. These may give early warning of conditions like ṣùgbọ́n early warning à ń pariwo fún yín lójoojúmọ́ pé early warning wàhálà ń bọ̀ nílẹ̀ Yorùbá Koiki ṣọ́tọ̀ kò ń ṣe jókòó ló máa dé ṣèbí àwọn Amẹ́ríkà lọ́pàá yàn wọn nísìnyí ní Anambra sórí crime ń wá níjọ́ kan Màláfíà ti sọ̀rọ̀ ní 2 years ago wọ́n tá Amẹ́ríkà ṣe wà fara gbá Anambra State bó ṣe máa rí nìyẹn Koiki shut up sórí nǹkan ní dé níjọ́ kan ó máa dé díẹ̀ 10 years ago ṣé bàbá ìbò ṣe wà ní 10 years ago náà ló wà nísìn no ó ti wà aging ó láti change dietary ẹ̀ but nítorí pé research ló máa sọ nǹkan tó máa ṣe ẹ já go further. disease and dementia. disease ń ṣe tí ìgbà mi ò lè dé depression lè dé suicidal lè dé but society láti lè treat ẹ̀ mélòó ni Nàìjíríà fẹ́ treat fún yín in the last 8 years. Mr. Koiki Yorùbá nation ti sú wa mo sọ fún yín pé tó bá sún kẹ́ fuck off ni mo sọ sẹ́ mo ṣì sọ rárá bomb bastard. Ẹ wà nínú Nàìjíríà for 8 years Buhari ò rí nǹkan kan ṣe àwa wá ń pariwo Yorùbá nation under 2 years ẹni ó ti sú yín ẹ lọ máa bá Tinubu gbà yẹn kẹ lọ máa ládìí ẹ Tinubu wà ní Paris nísìn tán ọ ń tọ́jú Tinubu lọ́wọ́lọ́wọ́ ní Paris nísìn oríṣiríṣi abẹ́rẹ́ oríṣiríṣi nǹkan ẹran ara mi wá ti yọ mí kidney wá ti oríṣiríṣi láti change ní body ẹ body Tinubu nísìn ti di artificial àtẹmọ̀ bí a rí Tinubu mọ́ nísìn torí pé tó bá yá nísìn àwọn máa lo double body òun mọ táwọn òyìnbó lè ṣe ni ìwọ ló rò pé kò possible ayé ti dé stage yẹn wá ṣe double body Tinubu fún yín bí a double body kan ló wá Nàìjíríà tó kọ́kọ́ fa ó yá ká tẹ̀ fi test ẹ̀ ká fi wo làákàyè bí àwọn Nigerians máa mọ̀ bí báwo ló ṣe fẹ́ mọ̀ bí original Tinubu ló wá sí ló padà wálé yẹn ìwọ ò lè mọ̀ technology ti débẹ̀ òmùgọ̀ ṣé wọ́n tó ti rí gàrí mu ló ń sọ fún mi pé kò sí technology ti débẹ̀ bí a double body lọ gbé wá padà gan sef so that kọ́ lè fi check ẹ̀ pé ṣòro pé gbogbo àwọn president wọn ń lo double body ni gbogbo wọn ló ń lo double body wọn wà ní sọ fún yín náà ṣé wọ́n máa mọ̀ tó bá máa sọ ṣé tí Joe Biden bá jáde nísìn ìwọ ọmọ original Joe Biden ọmọ fake ni òmùgọ̀. Long before there are any symptoms. ṣùgbọ́n long before any symptom la ṣe ń pariwo Yorùbá nation kò dìgbà tí àwọn bá support wa kò dìgbà bí olóyè bá gbogbo wọn la kàn sọ pé ẹ jẹ́ ká jọ ṣe long before the symptom nìyẹn máa wá solution sí nǹkan bẹ́ẹ̀ mi ò wálé in the next 30 years jókòó sí ìlú mo kàn ní lọ ìlú tó yẹ pé wọ́n lè fẹ́ jí mi gbé ìlú tó yẹ pé mo mọ̀ pé ti bá Amẹ́ríkà nísìnyí bá bá fẹ́ jí mi gbé lamẹ́ríkà society tó dání Canada bùrú àwọn African country yẹn máa avoid ẹ̀ torí mo mọ̀ pé gbogbo wọn àti Nàìjíríà they are all bomb bastard kan náà ni wọn mo ní gbàgbẹ́ kọjá ni ìsìnkú tí mo fẹ́ mú bẹ́ẹ̀ mọ̀lẹ́bí mi tó bá fẹ́ rí mi tó bá gba visa kó máa bọ̀ ní London tó bá dẹ̀ fún ní visa kó jókòó sílé kájọ máa ṣe Skype àbí WhatsApp video. The entire genetic code of every UK biobank volunteer has been sequenced, so scientists can analyze DNA alongside images of the brain and. a ṣì máa ṣe DNA gbogbo ara wa torí pé Fúlàní ti wà láàrin wa tó pọ̀ jù díẹ̀díẹ̀ ni àkọ́pọ̀ invite yín máa lọ sí hospital nígbà tá a bá ti dá dúró ni mo mí no oya come let's check your DNA tá a bá ti rí pé Fúlàní nìyẹn àwa mọ̀ pé yes a máa categorize pé Yorùbá Fúlàní nìwọ torí púpọ̀ nínú yín ìyá yín ti lọ bá Fúlàní sùn púpọ̀ nínú yín bàbá yín ti lọ bá àwọn ọmọ Fúlàní sùn lọ ṣe bírù wọ kalẹ̀ làwọn ń pariwo Yorùbá nation ká abala ṣe máa sọ pé a fẹ́ Yorùbá country táwọn kan máa sọ pé intan sọ pé kò make sense I mean báwo la ṣe máa sọ pé a fẹ́ Yorùbá country téèyàn kan dẹ̀ máa sọ pé intan sọ yẹn pé kò make sense ṣe pé ọ̀rọ̀ yẹn ó kù díẹ̀ káàtó báwo lọmọ Yorùbá ṣe máa sọ pé Yorùbá country tá a fẹ́ Yorùbá nation tá à ń pariwo pé kò make sense ṣe pé àwọn yẹn ti di bomb bastard ìyàwó èrè kan wá jáde ó ṣẹnu ṣàpàṣàpà ó ní wọ́n fi Yorùbá nation fi scam ó ní ẹnu wọn kò ìyàwó èrè yẹn kẹrẹ ìjà tó jà lórí social media ló lọ lọ́nkàn yẹn bomb bastard woman ó bayé jẹ́ pẹ̀lú àwọn fracas tó ṣe ní social media kò lè kúrò ńbẹ̀ forever ṣe rò pé mi nìyà ń jẹ ni èmi ò jẹ yá ẹ̀yin tẹ́ wà ń lé là ń wo ọjọ́ ọ̀la wa ara wa
báwọn ọmọ tèmi ò wá sí Nàìjíríà kò sí nǹkan kan tó máa ṣe wọ́n àjọ jókòó sí London àjọ máa jẹ burger àti KFC. Body. Well, I think of real interest is being able to look at changes in the structure and function of the brain. Changes in the structure mo kàn lo èdè tó ń lò náà ni ṣé ilẹ̀ Yorùbá ṣé changes ò sí sí nílẹ̀ Yorùbá àtẹ̀mọ́ àmọ́ Togo àmọ́ Senegal àmọ́ àwọn African countries mi wà láàárín wa tí wọ́n tún wá override ẹlòmíì ò san tax nílẹ̀ Yorùbá ó dẹ̀ ń gbé bẹ́ẹ̀ ṣé nígbà tí wọ́n kọ́lé olórí burúkú tó náà kọ́lé tó náà òun gbé ní UK tó wá tílé dàwó lé gbogbo yín lórí ó náà engineer tó ń kọ́lé ṣé mọ̀ pé wọ́n sọ pé àwọn tó ń lò nínú building yẹn ibẹ̀ yẹn ló ń sùn sí ẹ̀rọ àwọn èèyàn san tax they don't pay tax they not pay tax to any ta ló fẹ́ san tax fún ìwọ nísìnyí ìwọ tó tẹ̀ sí ń ṣe iṣẹ́ kéékèèké kankan wọ́n yọ tax lára ẹ̀ ìwọ tó bá dẹ̀ san tax ó ṣàn san tax fún àwọn ọmọ iṣẹ́ olú ọmọ lójú títì ó dẹ̀ ń san fún àwọn ọmọ Ṣèyí Mákindé ní Ìbàdàn àti gbogbo ẹ̀yin tẹ́ wà ní other state ẹ̀ ṣàn san owó ọ̀kadà bẹ́ẹ̀ ṣe ń gbọ́ lọ́n ń já $100 níbẹ̀ lọ́n ń já $50 lọ́n ń já $200 lọ́n ó mọ̀ pé tax ló ń san yẹn ni tax tó yẹ kó lọ sọ́dọ̀ ìjọba gangan nìyẹn tax tó yẹ kó local government máa fi run functionality of the state tó máa fi fún ní medical treatment orí ẹ oṣubú lórí ọ̀kadà ṣé o mọ̀ pé hospital yẹ kó treat ẹ bomb bastard. Over time, as that may give us ideas as to what are the determinants of early cognitive impairment. Sori ìtawà náà ṣe sọ pé tá a bá ṣe Yorùbá nation yìí ká gbà nísìn tí bá ní nísìn gbé ká gbà then our in danger lọ́jọ́ iwájú bí ṣe ṣe máa bínú ẹ̀ tẹ́ wà lórí Instagram tẹ́ bá fẹ́ wo fídíò yẹn dáadáa ẹ lọ sórí YouTube ó dà pé yẹn ló stable jù láàrin gbogbo àwọn broadcast tá à ń ṣe láàárọ̀ ẹ̀ but ẹ jẹ́ ká máa follow audio pẹ̀lú that little bit of image tó ń jáde. And early biomarkers of dementia. So I think that is one of the most exciting aspects of this study. Ó wá rò pé àwọn ilé máa dúró dè yìí àwọn biobank orúkọ tó ń jẹ́ nìyẹn ó fi pa àwọn máa dúró dè yìí aláwọn tó wà tó jẹ́ ọmọ Yorùbá àbáwọn tó jẹ́ ọmọ Nigerian tó ẹ̀kọ́ ti wà ní research center ní gbogbo universities wa but irọ́ it has not worked irọ́ ń parọ́ fúnrọ́ a country that is built on lies. Àwọn ìyàwó ají láàárọ̀ àwọn kírun àkí wákàtí 5 inú wọn lẹ́ ń kí ẹ máa parọ́ fúnra yín bẹ́ẹ̀ irọ́ ń parọ́ fúnrọ́. So this is just your health and lifestyle questionnaire. Is that all right? That's fine. Yeah. Okay. Good luck. Thank you. All 500,000 volunteers. Ṣùgbọ́n 500,000 volunteers tàbá ní káwọn èèyàn jáde adítẹ̀bá fún wa ló wà ní jáde o tàbá ní káwọn èèyàn fún wa ní owó nísìn sorry tàbá ní káwọn mú ní owó tàbá ní káwọn èèyàn jáde volunteer kò sẹ́ni kankan tó fẹ́ ṣe kankan àtẹ̀fẹ́ rí volunteer kankan mọ́ nílẹ̀ Yorùbá Mr. Koiki send owó sí wa tẹ́ẹ̀bá fún wa lówó àdílọ́bì kankan bomb bastard báwọn ìkẹ́ bá lọ kó bẹ́ẹ̀ bá lọ ilé ìtajọ kóra wa sí ẹ̀fẹ́ ńlá ẹlòmíì gbọ́wọ́ lọ́wọ́ wa kò kúrò ní pálọ̀ ẹ̀ 500,000 volunteers ló fira wọn sílẹ̀ kódà títí kan wọ́n fi ara wọn sílẹ̀ pé wọ́n gbọ́dọ̀ fáwọn ní even feedback nǹkan ṣe yẹn wọ́n kàn fi ń ṣe research lásán ni research wọn ò need anybody kankan pé ó máa tún wá gbà pé nǹkan tó kí ló ń lò fún àwa nísì gbogbo nǹkan la fẹ́ mọ̀ a fẹ́ mọ̀ gbogbo nǹkan ẹ̀yin ìgbà táwọn sọ fún pé wọ́n gba 5 million petition ẹ̀yin ò mọ̀ tó fi ń ṣe because I understand anything àwọn ilé nísìn 500,000 kan tó gbà nísìn ìwọ ọmọ oríṣiríṣi nǹkan ló máa fi ṣe kò dẹ̀ ń ṣe UK nìkan lọ́nà tí máa lò ó a máa gbọ́ débẹ̀ wọ́n máa lo research ní gbogbo countries àgbáyé ni wọ́n máa ní access sí data yìí èèyàn gba 5 million petition ẹni ká shut up ǹjẹ́ ìwọ ọmọ ibi tó tà sí nílẹ̀ China lọ́hùn òmùgọ̀ ọ̀dẹ̀ èèyàn wá gba 5 million data wa ẹ sọ pé kò mátà ká má mọ ibi tó wà má ṣe o. How did we even get to this stage? Somebody came and collected 5 million petition. Èmi dẹ̀ sọ pé èmi ò ní gbogbo petition yẹn, but èyí tá sign lórí Koikimedia, ó fẹ́ tó 500,000 kọ́kọ́ fún wa padà. Torí pé àmọ́ bí tó wà. Koiki kò mátà, wọ́n náà ti kó lọ sọ́dọ̀ United Nations. Had baseline health, lifestyle and cognitive assessments when they joined over a decade ago. 10 years ago ní 500,000 people ṣàfihàn wọn sílẹ̀ pé ẹ fi wá ṣe research
àwa nísìn tá a bá ní káwọn èèyàn wá volunteer táì bá ti gbowó lọ́wọ́ wa kò sẹ́ni kankan tó fẹ́ volunteer kankan mọ́ wọn ní yà ń jẹ àwọn ìyàwó lè jẹ yín tẹ́lẹ̀ náà èbí torí ẹ̀ náà kọ́ la ṣe ń sọ pé ká kúrò ní Nàìjíríà ni èbí torí ìyà tó ń jẹ yín náà ni torí kí ló ń ṣe kì èbí torí ìyà tó ń jẹ yín náà la ṣe ní ká kúrò ní Nàìjíríà ìbá mọ̀ pé yà ń jẹ gbogbo wa. Repeat testing helps scientists track any decline. Repeat testing helps scientists to any problem. Ìyẹn la ṣe ń sọ Koiki ti sọ̀rọ̀ ju ojoojúmọ́ lẹ́ ń sọ̀rọ̀ ṣé o mọ̀ pé ẹlòmíì ò ní làákàyè ibi tá a bá sọ dé ló tún máa gbàgbé kò ní rántí nǹkan kan mọ́. So we have to keep coming back back to back ká máa sọ̀rọ̀ lójoojúmọ́ ká máa foríṣiríṣi àpèjúwe ọ̀rọ̀ láti máa fi bá yín sọ̀rọ̀ ọ̀nà dáwọn látún lò láàárọ̀ yìí ìta lò lánàá yàtọ̀ so that kó lè sink sínú brain ẹ kó lè understand ara tí scientists máa ń ṣe nìyẹn. To date, over 7,000 research papers have been published. ṣùgbọ́n láti 10 years nísìn 7,000 research paper bàbá Akíntóyè ń sọ history Yorùbá olórí burúkú ìyá kan dé kò fún wa ní history Yorùbá látijọ́ tó ti ń ṣe Yorùbá nation 1978 ni bàbá Akíntóyè ti ń kọ history Yorùbá ẹni bàbá yẹn ọmọ kankan ṣe ìgbà tẹ́yàn understand tán pè ní paper 7,000 document ni wọ́n ti ṣe lórí research tó ń bá lọ yìí wọ́n ìdẹ̀ ti parí ẹ̀ ó sì ń lọ lọ́wọ́lọ́wọ́ látọ̀ 10 years ago bàbá Akíntóyè wá ń sọ̀rọ̀ Yorùbá láti 44 years ago ẹ wá ṣé nísìn ló ṣe máa mọ̀ pé Tinubu lòun máa wá fún ní gbogbo ẹ̀ kúrò kí Tinubu má bàa kú tom bastard ní gbogbo yín sẹ́ èmi ni máa fi mídíà mi pa yín lórí social media ẹ rò pé máa fọwọ́ ra yín lórí ni kò ní dá fún gbogbo yín ẹ bá wọn tó máa fọwọ́ ra yín lórí ẹ lọ sí platform mi à ń sọ fún yín pé reality ní ta gbé dání but ó nídìí process yẹn lẹ́yìn ò fẹ́ kọ́ máa tàn yín 10 years ago làwọn ilé bẹ̀rẹ̀ research yìí 7,000 papers ọmọ tán pè ní paper pé 7,000 kan ló ti yọ nínú nǹkan tán bá lọ yìí wọ́n rẹ̀ ti parí ẹ̀. Let's continue. Using the data. UK Biobank is... ṣọmọ tán pè ní data má ṣe o èèyàn gba 5 million petition lọ́wọ́ wa àwọn èèyàn ní ká má bọ́dà mọ́ lórí ẹ̀ ṣé ẹ mọ̀ kọ́ lè kó lọ sí Malaysia kò sí nǹkan tó lè fi ṣe that is even if the 5 million was completed because wọ́n lè manipulate kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ nílé ayé tàwa nísìn but if that 5 million was completed lóòótọ́ ṣe mọ̀ tí 5 million petition ṣe mọ̀ kọ́ lè fi gba owó ṣe mọ̀ kọ́ lè fi lọ yá owó níta gbàtà ẹ̀mọ́ tó ń pè ní data ẹ mọ̀ pé yìí à ń sọ fún yín pé ìlú òyìnbó lèmi gbé èmi ò gbé ní Eastern European country I've been here for 24 years 7 months ó máa pé 25 years lọ́dún yìí ní September kọ́lọ́n kó fẹ́ mi gúngùn mo ti ń dọ́kúmẹ́ǹtì my 24 years in UK driving on the motorway àti gba driver license post anything tẹ́ bá ní kí n kọ sọ̀rọ̀ lé lórí gbogbo ọ̀dẹ̀ ní ju 10 minutes lọ even if I have to keep coming back every 30 minutes video dẹ̀ ni kò sí pé mò ń ṣe live lórí ẹ̀ ẹ lọ máa bò níbẹ̀ àti ń ṣe lọ́wọ́ a máa release ẹ̀ sí public láìpẹ́. Gold standard internationally for this type of study. It brings together blood samples, scans, linkage through the NHS to people's health records with their consent. So it gives an extraordinarily deep understanding. ṣùgbọ́n deep understanding à ń sọ fún yín pé akọ́kọ́ gbọ́dọ̀ ní deep understanding. Ó fi 5 million ó fi ṣe é lo testing náà ó tuntun gbowó lọ́wọ́ yín ṣèbẹ́ wọn náà wà là ń gbowó ẹ báwọn náà ti ń gbowó nísìn. How did we get to where we got to this place? Wáyé polówó tẹ́ ẹ ṣe Yorùbá nation láti ilẹ̀ nísìn it's a different thing but àti wà embedded nínú ẹ̀. Èmi wá ń jáde mò ń sọ̀rọ̀ èmi jókòó nísìn mo wo program yìí mo wá wò pé ẹ má yẹ kó jẹ́ pé mi nìkan ni máa gbọ́rú nǹkan báyìí ẹ jẹ́ ká tún fi ṣe analysis fáwọn èèyàn wa torí pé kẹlẹ̀ ní understanding pé nǹkan ń ṣe tó máa tètè ní gbùdùgbùdùgbùdù no tá a bá fẹ́ kó di gbùdùgbùdùgbùdù ká fàbọ̀ jáde ká blow everywhere kẹ̀ ìyẹn ni fast tá a bá dẹ̀ náà tí ìfẹ́ láì ní ẹ ká fẹ́ Ọlọ́run síwájú ká fi èèyàn sẹ́yìn ká dẹ̀ máa ṣe kíni ká fi Elédùmarè ká fi tọ́pẹ̀ kí gbogbo ẹ̀ máa ró lọ níwájú lọ́hùn but ẹ̀yin tẹ́ wà ń lé làákàyè yẹn ẹ̀ tí get understanding yẹn ẹ̀ kàn ló pé a kàn ń pariwo Yorùbá nation now no it has to do a lot of research
of the causes of disease, which then can lead to... Kí ni causes of our problem ní Nàìjíríà lénìí? Torí pé a wà nínú Nàìjíríà ni. So how do we get out? Òun là ń ṣe lọ́wọ́lọ́wọ́. Àìtí ṣe 10 years. Àwọn kan ló ti sọ àwọn. Àwọn ilé ń ṣe research lọ́wọ́. Research yẹn wọ̀ tí wà satisfied. Bí bàbá yìí bá kú research yẹn lọ lọ́wọ́lọ́wọ́. Mr. Koiki, àwọn èèyàn máa ti kú nínú Yorùbá nation. Hey, and then so what? Àtayédáyé kọ́ làwọn èèyàn ti ń kú ni. Bẹ́ẹ̀ni, Nigeria ń ṣe research lórí Kilichi níbi tí ilé ayé dé nísìn. And we are here telling our people, ẹ ṣe sùúrù, ẹ jẹ́ àtọ̀ sójú kan, kó hó sí ojú kan, ká bá ṣé ta fẹ́ gba Yorùbá nation, ṣé àní báwọn olóṣèlú wa sọ̀rọ̀ ni? I don't even think, bàbá Kídé, ó fẹ́ kó wa lọ, àwọn ìyàwó èrè kan, gbogbo wọn dé nígbà yẹn, ọba yé jẹ́. Bàbá Kítóyè, ó ti àwọn Tinubu ló fẹ́ ṣiṣẹ́ fún ọ, audio sọnù, audio wèrè. Bomb bastard ní gbogbo wọn. Ọba ayé jẹ́ tán nísìn. Àwọn ìyá yẹn nísìn mo rò. Ṣáwọn ìyá yẹn ṣe ṣiṣẹ́ audio ṣá, àgbọ̀n wọn mọ́ nísìn. They destroyed the movement along the line and they've all gone silent. Àgbọ̀n wọn mọ́ rárá nísìn. Torí èmi tí gbọ́dọ̀ kankan tó ṣiṣẹ́ lẹ́nu ọjọ́ mẹ́ta. They just came and destroyed the movement. Àwọn èèyàn dẹ̀mọ́ tó ń pè ní movement. Let's continue. Better prevention and also treatments. Big breath in. With every year that passes and volunteers like me get older, UK Biobank will yield ever more information. Information every year. Ẹ ṣe information táwa fún yín láti 2 years. Ṣé kò tí ì wúlò? Ṣé ó wà distorted? A ti sọ̀rọ̀ kò tí ì pé 10 years. Ẹ ti ń complain. How to combat the diseases of aging. How to combat the Fulani problem. How to combat our resources. How to combat all these bomb bastards. Ṣé olóṣèlú lẹ́yìn ní ẹni Nàìjíríà? You think that those are your real politicians? Those are criminals. Criminals ẹ ká máa nà ká dagibo wọn. Ẹ wá lẹ́yìn lọ sí Mẹ́kà ẹ lọ ń jókòó fún ṣẹ̀tánì. Àwọn ṣẹ̀tánì wà láàrin wa ń bẹ̀ tẹ́ ká sọ lóko pa. You think why people are dying every day? Because healthcare is zero. No research center, nothing is working. Everybody is just waking up every day. A kàn ń sùn, à ń jí. And we are here telling you that Yorùbá nation máa wáyé, pé kò ní wáyé yẹn fi ẹ́ sílẹ̀. Tinubu ò lè stop ẹ̀. Kàkà bẹ́ẹ̀ pressure máa wà lórí òun fúnra rẹ̀. Ṣé fi pé tí Tinubu bá wá débẹ̀, a máa fold hands wa ni. A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ rí. 10 years àwọn lè ti ń bá research yìí bọ̀. 7,000 mo fẹ́ kẹ́ máa take note. Fergus watch BBC News. Ní sùúrù. 7,000 paper. Tó bá sọ pé paper ń tó kọjáde lára pé wọ́n sì ń báṣẹ́ lọ. Bàbá Kítóyè release the history of Yoruba. I think it's about almost 600 or thereabout. In terms of bare 500 and something. Ẹlòmíì kò tí ka page 1. Adé ní bàbá yẹn ò sí kankan. Bomb bastard. Such a fascinating subject, this with John. Ṣé gbọ́n wọn tó sọ? Ṣé Yorùbá nation wà fascinating? Ṣé lọ́ọ̀dì mọ̀ ń pa fún yín? Ṣé torí pé kí lè bá gbowó lọ́wọ́ yín? Àbí màá parọ́? So owó yẹn náà mo fi ń jẹun láti 24 years tí mo ti wà ní UK. Ẹ mọ̀ pé owó Yorùbá nation náà ni mo fi ń jẹun. Ẹ kí n lọ ṣe tí ìdàrẹ́ kò ṣe ń bá program mi lọ. Ẹ jẹ́ plug omi. Ṣé owó Yorùbá nation yẹn náà ni mo fi ń jẹun láti 24 years tí mo ti ń gbé ní UK. Ṣùgbọ́n àti wọ́n á bẹ̀rẹ̀ Yorùbá nation. It's also by Professor Naomi Allen, Chief Scientist. Ṣé ó tún lo Lovely to see you. àgbákòmà ní technology ní sèké? Ṣé ó tún fi tó lo voice mi fi automatically start ẹ̀? Ìgbìmọ̀ ti pọ́sẹ̀. Anyway, technology ti kọjá rẹ́rẹ́. Mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí i. Máa sọ pé Nàìjíríà máa ṣiṣẹ́ kí healthcare ẹ ṣe jàre gbogbo ẹ̀yin tẹ́tí wọlé ẹ̀yin èèyàn gidi. Tá bá ń sọ̀rọ̀ ẹ̀yin èèyàn gidi ẹ̀yin kọ́ là ń bá wí. Àwọn tó sì ń ṣe wọ́n Nàìjíríà. Ọlọ́pàá máa fọ́gò mọ́ yín lórí. Ẹ wo bọ̀bọ̀ tó fọ́gò mọ́ lórí. Ó dàbí pé mo rí tán fún ní ìrẹsì jẹ. Wọ́n wá lẹ plaster mọ́ orí yẹn. Ẹ jẹ́ lọ orí yẹn nísìn. Mo lè bẹ́ẹ̀ ta yé mi nísìn kò síbi kankan tó ti máa scan orí bọ̀bọ̀ yẹn. Bí a blood cut wà níbẹ̀ nísìn. Bọ̀bọ̀ tí ọlọ́pàá fọ́n kan mọ́ lórí lánàá. Ṣé ẹ mọ̀ pé tó bá yẹ pé ìlú yìí ni wọ́n ti scan orí yẹn. Wọ́n ti ṣe MIRS scan.
But Nigeria, what call a plaster? First of all, Ní sùúrù kìíní ìkẹ́ kí ló dé tó ń sáré? Ṣe sùúrù. Ìbé mo wà in control. Má fi tiẹ̀ kó bá mi. Ìbé mo wà in control, wọ́n kọ́ ló wà in control náà. Ó dẹ̀ ń sáré pápápápápá. Mo ń gbẹ̀yìn tèmi, ó fẹ́ ṣe tíì. Máa sọ̀rọ̀ ní background ẹ̀ máa gbọ́. Mo kí gbogbo alẹ́ kan sí. Odò ẹgbẹ́ wa kò ní gbé ọ̀dàlẹ̀. Tó bá jẹ́ mi kan ní ọ̀dàlẹ̀. Tó ń bẹ nínú ìrìn àjò yìí kò gbọdọ̀ gbè mí rárá. Tó bá jẹ́ mi Ọláyọmí Kóìkì ọmọ Ìjẹ̀bú Òde ní ọ̀dàlẹ̀ gbogbo ohun tójú ọ̀dàlẹ̀ bá rí pátá ní kójú mi rí. Bọ̀ tí ìbá kí n ṣe ọ̀dàlẹ̀ tí mò ń nira mi lára lójoojúmọ́ lórí ìrìn àjò yìí gbogbo èyí tẹ́ bá ń sọ̀rọ̀ wa ògùn lákàáyé máa wọlé payín ni bẹ́ẹ̀ ni mo sọ. Torí lọ́kàn ara yín ẹ̀yin ò mọ táwa náà face àwa sacrifice ara wa ni àti nira wa lára. Again, play this. Let's focus. I had this vision that you had a kind of picture. Say, I have a vision. I have a dream. Martin Luther King. I have a dream. Dream with that stuff. Dream ó rò pé kò ní wáyé nítorí pé làákàyè ẹ̀ níbi tó mọdé nìyẹn ṣebí gẹ́ẹ̀ kan ló dáná nísìn gẹ́yẹn ṣe sọ pé dream lòun fẹ́ yẹn òun dẹ̀ máa rí ṣe ṣé òun ló máa kọ́kọ́ ṣe ni no òun tún beat ẹni tó ti ṣe tẹ́lẹ̀ ni bí ọ̀rọ̀ Yorùbá nation ṣe rí nìyẹn gẹ́ẹ̀lì tó dáná yẹn ọmọ yẹn ní ó ní nǹkan ìdílọ́pẹ̀ kábíyèsí Elédùmarè o Ọlọ́run fi tá lọ́rẹ́ ni ó lè ní ọmọ Kàlàbá ni ìdí ọmọ yẹn kẹ̀mbẹ̀kẹ̀mbẹ̀ ni àwọn kan ló ṣèdí ọmọ ẹ náà wọn ṣèdí ó ní bóun ṣe rí tẹ́lẹ̀ láyé nìyẹn ẹrù kún síbẹ̀ kábíyèsí Elédùmarè o ẹ wo ọmọ yẹn dáná títí lórí ìdúró ìwọ bá sà àbí ṣe sùúrù ṣe bí mi mò ń control remote báwo ni tiẹ̀ ṣe jẹ́ bí mo ní remote wà lọ́wọ́ ẹ̀ ló sáré fún mo ìfẹ́ ṣe kọ́fì ni à ń sọ fún yín pé ká jọ fọwọ́ kún kínní ká lè tètè tẹ̀síwájú ẹni Koiki ó ti sí wa Yorùbá nation yìí ẹlòmíà ní òun ò gbọ́n kankan mọ́ ó ní gbọ́n kankan láyé ẹ̀ ṣé ká máa bá gbogbo oníṣòro lẹ́yìn kankan ni. mo ń bọ̀ ọ́ láti bínú ṣe kọ́fì lọ́wọ́ mi. ẹlòmíà ní Mr. Koiki àmà gbọ́n kankan mọ́ wèrè ó sọ wá di NTA ó náà wọ́n gbọ́n kankan mọ́ bó mọ́ tó gbọ́ mọ́ ojoojúmọ́ ni gbogbo wa fi ń ṣe program ojoojúmọ́ ni gbogbo wa fi ń sọ̀rọ̀ ó náà wọ́n gbọ́n kankan mọ́ ní gbọ́n kankan láyé yẹn. And you could compare and contrast. That's not how it works. No, there's no feedback. ṣẹ́gbọ́n kò sí feedback gbogbo nǹkan làwọn fẹ́ mọ̀ ìgbà wo ni Ìgbòho jẹun ìgbà wo ló sùn ìgbà wo ni bàbá Akíntóyè ń sùn àṣírí gbogbo ẹgbẹ́ nǹkan tó sọ wọ́n gba data 500,000 nǹkan wà lára ọmọ yẹn sẹ́ the lady is gifted àwọn ọkùnrin Mr. Rob ní backyard ó ní agbára èmi náà rè bí wọn bá rí nǹkan tó dà yẹn gbọ́dọ̀ sọ but ìyàwó mi ló dáa jù so ká má máa èmi ò mọ tìyàwó ti yàn backyard tìyàwó tèmi ó tẹ́ mi lọ́rùn but ọmọ yẹn ní bèbìdì nǹkan kì í síbẹ̀ bí ẹ̀pọ̀n ràgó. Volunteers unless they find. Ọ̀rẹ́láìdé ó ti rẹ́rìn àwọn ọkùnrin náà bá ti gbọ́ bí ọ̀rọ̀ ìdí tó ti gbọ́n yàn tó ti gbọ́ kinní kan gbogbo brain wa ti dàrú Ọlọ́run tóbi lọ́ba Ọlọ́run má dọ́kùnrin láyé ìṣá tó bá ti gbọ́ bí ìdí báyìí bí nǹkan kan kì í tí mo sọ látàrọ̀ ọwọ́ rẹ́rìn sí o Mr. bàbá yẹn gbogbo tí mo sọ látàrọ̀ bàbá yẹn rẹ́rìn sí o nígbà tí bàbá yẹn ti gbọ́rọ̀ ìdí báyìí nísìn ẹ̀rí mú kẹ́lẹ́ ni bàbá yẹn mú wá lórí comment látẹ̀ nǹkan mo rí ẹ̀rín kankan lára bàbá yẹn o nígbà tí mo sọ̀rọ̀ dín nísìn bàbá yẹn gbé ó gbórí jáde mo máa kí mọ́mí wa Janet àfikọ́ náà ọlọ́mọ àkó sòrò báyìí mọ́mí wa Janet grandma abẹ́ ẹ̀gbọ́n nǹkan tí mo ń sọ mo náà mọ gẹ́ẹ̀tì ó dáná yẹn mo ní tó o bá ní ambition tí kò dẹ̀ ní strength àní ṣe sùúrù sẹ́ ṣé rìmọ́tì ṣé àwọn Oòduà ló máa ń ṣe kinní yẹn ráyà kí wọ́n ti ń bá rìmọ́tì sọ̀rọ̀ jù bí ó dẹ̀ tí wàá píkì voice mi àtàwọn ọmọ Oòduà ni èmi mo pọ́sẹ̀ mo tí ni kò sọ̀rọ̀ many don't know what is called struggle for free bẹ́ẹ̀ ni wọ́n rò pé struggle yẹn pé ìjọ kan ló kàn máa wáyé
Oh my God. Razak ó ní Koiki tiẹ̀ náà pọ̀ tí ìwọ rídìí ọmọ yẹn ni ṣé èmi nìkan ni mo rí ó wà lára yín èdè mi sọ tèmi síta èyí ẹ̀rìn bẹ́ẹ̀ yóò kí n sọ tèmi síta ni ẹ fi sábẹ́ aṣọ ẹ jẹ́ àwọn abẹ́ náà bá lọ mo bọ̀. And you know. Then they'd let you and your Okay. GP know. And when that happens, obviously, you might get an earlier diagnosis, or you might go and have tests and have some anxiety and find actually there's nothing there to worry about. But this is about altruism. It's not about getting feedback. And it's an extraordinary success story, UK Biobank. ṣẹgbọ́n it's not about getting feedback. Àwọn tó forúkọ wọn lẹ̀ wọ́n fi sílẹ̀ fún wọn pé nítorí bá fẹ́ wù ní kẹ́ fi ṣe àwọn need feedback kankan kódà táwọn bá sì kẹ́ máa sọ fáwọn 500,000 people tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ wa à ń sọ̀rọ̀ nípa company kan tó ń pè ní Biobank òun ló ń sọ lórí BBC Breakfast mo ti gbọ́ mo á rìn wáìnì padà pé kò ń ṣe èmi nìkan ló yẹ kí n gbọ́ kínní ó yẹ kí n share pẹ̀lú àwọn èèyàn wa mo kí ẹ wà látà ó ti débi iṣẹ́ náà bó ṣe wà lọ́nà. UK Biobank tábàdàn sọ pé research kò ń ṣe fún health sector nìkan à ń ti mú gbogbo ohun tó ń ṣe wá èèyàn mélòó ni kò tó ń ṣe gbogbo èèyàn ló lè ṣiṣẹ́ ní Nàìjíríà àwọn kan wà gbọ́dọ̀ máa tọ́jú wọn ni àwọn kan wà wọ́n ní sick ó ní ọmọ kan tí mo máa ń tí Ọlọ́run níwọ̀n bá díẹ̀ wọn gbogbo àwọn náà la ní àwọn sisters tó yẹ pé a kọ pàdé lórí ọdún àpò ti fẹ́ tó bí i 5 or 7 years ọmọ yẹn ní disability mẹ́ta lọ́wọ́ àánú yìí máa ń ṣe ní gbogbo ìgbà ni. 500,000 àníṣe people in sùúrù there. sẹ́ kí ló dé. There are so many people that are disadvantaged in Nigeria that they need constant 24-hour support. But níbo ló wà? Ọlọ́run kó wà pẹ̀lú ọmọ náà. Ọmọ mẹ́ta. No government, no local government. Ìyàwó à Nigeria yẹn. 40s, 50s, and 60s, back in the early 2000s, donated their DNA. Back in the early 2000s, lọ ti donate DNA wọ́n donate gbogbo nǹkan pé kọ́ máa fi ṣe research lọ. Kí ni ìwọ fẹ́ donate lọ́rọ̀ Yorùbá nation yàtọ̀ sí pé o fẹ́ máa complain. Ẹlòmíì nísìn lájọ kan ẹlòmíì máa tẹ̀ máa rẹ́rìn dáhùn kan bá wà nínú group. Èmi ò kì í sọ̀rọ̀ nínú group yìí but lẹ́ni mo máa sọ̀rọ̀. Kí ló dé tẹ́ ẹ sọ̀rọ̀? Kí ni what the fuck are you doing in that WhatsApp group? Tẹ́ ẹ jáde kúrò níbẹ̀. Bomb bastard. Gbogbo wa wà nínú WhatsApp group láti máa deliberate ni. Èmi wà nínú group yìí mo ì tí sọ̀rọ̀ rí. Ó yẹ kẹ́ yọ ẹni yẹn lẹ́sẹ̀kẹsẹ̀. Àníṣe sùúrù TV yìí má frustrate mi láàárọ̀ yìí. Kí ló dé? Mo wà nínú group mo ì tí sọ̀rọ̀ rí. Mo ṣe máa sọ̀rọ̀ lákọ̀. Why are you in the group for? Kí ni purpose tó fi wà nínú group yẹn? Bomb bastard. Ẹ rò pé màá máa fọwọ́ ra yín lórí ni. We are all in a group. Group tó bá dẹ̀ fi pé kò tẹ́ lọ́rùn. Èmi náà ti exit kúrò láwọn group kan. Torí pé nǹkan ṣe bẹ́ẹ̀ mo rí pé I'm not satisfied enough. Gbogbo wa máa wà nínú group ni. I'm in a team meeting, okay. Ẹ kó pàdé. Bẹ́ẹ̀ni, if ẹlòmíì tó wà nínú group yẹn, ó kàn fi máa gbọ́n òórùn tó ń ṣe nínú group yẹn. Ṣé mọ́mí wa jáde nínú group yìí ṣé àṣírí máa jáde ńbẹ̀? Àṣírí kọ̀kọ̀, àṣírí ńlá, àṣírí gbòòrò, àṣírí gbára. And that's why we cannot move forward. That's why we are struggling. Àwọn ilé tí ń bá research bọ̀ láti 2000 ìlú ilé mi wà ní 2000 ó tẹ̀ dùn mí pé irú kan báyìí mo kàn tètè gbọ́ náà ni ó yẹ kí èmi náà lọ fira mi sílẹ̀ fún wọn ni. And gave back. Mo sọ fún yín pé mo tún book another blood test kọ́ gbẹ̀jẹ̀ mi gbẹ̀jẹ̀gbẹ̀jẹ̀ ìyá gbẹ̀jẹ̀gbẹ̀jẹ̀ because ẹ̀jẹ̀ yẹn wà important fáwọn tó jẹ́ pé tó bá gbé dé hospital níjọ́ míì ó lè jẹ́rú ẹ̀jẹ̀ tiwa mọ̀ pé táwọn ṣe yẹn nǹkan ń pè ní humanity nìyẹn. Èmi ń donate blood tèmi ìwọ náà tó bá lè donate blood ẹ ní UK máa donate ẹ tó bá lálàáfíà because that is part of humanity because èèyàn kan ló máa lo ẹ̀jẹ̀ yẹn tó dẹ̀ máa dá lára yá gbogbo ẹni tó bá dẹ̀ lo ẹ̀jẹ̀ mi fún láyé yìí ẹ̀jẹ̀ yẹn máa dá lára yá ni ní hospital tó bá lò fún ní UK níbà. Access anonymously to their medical records, and that data now, all the volunteers, is maturing like a fine wine. ṣùgbọ́n all the data àwọn tó kó data sílẹ̀ tó jáde pé ẹ gba data wa wọn náà ti ń dàbí mature fine wine ṣé o lè compare ìgbà tá àti ìbẹ̀rẹ̀ Yorùbá nation rárá àti nísìn wà á rí pé a ti wà matured but ó sì ń build up ni because nígbà tá a bẹ̀rẹ̀ àwọn kan rò pé eré ni àwọn kan ń wò wá níwájú àwọn kan sì ń wò wá nísìn torí irú àwọn Bob Dean nísìn wọn ò dá sí wọ́n dẹ̀ ní followers wọ́n ní network àwọn ọlọ́mọ gbogbo èèyàn ní gbogbo àgbáyé
but Bob D fẹ́ bá yín fix Nigeria láti London ẹnu ẹni gbogbo àjọ wa yìí. And the older biobank gets, the more richer the data. So, but the more the wow, this is the wine idea. See, Biobank gets, the more the power bank get, the more the data become richer, the more it becomes sweeter. Ni wine here. You also play your role. Play a role with your role with lomi sile. Ma contradict the role in your con. Yàtọ̀ sí tó bá ti jẹ́ fake o, torí fake ti wà nínú wa o. Richer the data, it's getting telling us about the diseases of aging. You're referring to yourself as a fine wine already, are you? I'm hoping, yes. I hope I'm not corked. Sure you're not. Naomi, how will this data, I mean, it's there, it's available. Now, mo fẹ́ kó wo important data. Oh my God, ẹlòmíràn tó ń pè ní data. A ní lecture room lọ́dọ̀ tèmi. Tó bá ti wà níbí báyìí, ibi à ló ń pè ní lecture room. Mo kí Alaba, ẹ̀gbọ́n mi dáadáa. Coffee lọ tòrótòrò, mo kàn mú lójoojúmọ́ ni torí kò dáa. Cafe náà ni. But the importance of data. Ìjà àwọn èèyàn tó ń pè ní data. Ká gba Yorùbá country. Ká ní data gbogbo ara wa. Ká tètè mọ Mùsùlùmí tó fẹ́ ṣe jàǹbá fún wa. Ká máa monitor ẹ̀ kó tó ṣe jàǹbá yẹn ká gbé. Àìmọye Muslim tó ṣe máa di terrorist níṣòro. Àìmọye Muslim tó ṣe máa di terrorist mọ́ yín lọ́wọ́ pẹ̀lú àwọn oníṣòkòtò fẹ́bẹ́lẹ́. Àìmọye Christian tó ṣe máa di terrorist tó ní ideology tó fẹ́ yàtọ̀ sí Yorùbá. Àwa Kristẹni ẹ má ṣe ìṣẹ̀ṣe o, born bastard. Àìmọye oníṣẹ̀ṣe tó fẹ́ ṣe jàǹbá. So gbogbo ẹ̀ náà lára data, tá bá ti ní data everybody. A lè máa monitor everybody. Is it being used to... Ẹ̀gbọ́n tí wọ́n máa sọ nísìn. So already there are over 7,000 publications based on the... Already there are 7,000 publications. Kí ló wá fi ń ṣe? Mo lè pẹ́ bàbá, mo wà lórí gbogbo fóònù yẹn ni mo ń lò pátá. Mo sorry. Gbogbo fóònù pátápátá ni mo fi ń ṣe broadcast. Àti tó fi ń bá, àti tí mo fi tó jẹ́ ti private gbogbo ẹ̀. So kò sí bí ṣe fẹ́ pẹ́. I'm sorry. That about send email, my pick email, kò ṣàlàyé nǹkan tó bá fẹ́ sọ sínú email. That we have at the moment, and it's producing research from looking at the potential causes of heart disease. Ṣùgbọ́n wọ́n lára ń tọ́ ti gbà so far, òun ló fún wọn ní ṣẹlòmí ti ní heart disease, kọ̀sẹ̀lòmí inú ti ní heart disease. But báwo ló ṣe fẹ́ mọ̀ nígbà tó ṣe research? It might be on our Instagram, like I said, you might not be seeing the image properly, but you can go along with the audio. Cancer through to impacts of tinnitus and asthma. I mean, a whole lot. It's all at this stage where we can do research and save lives. Janet. It's all at this stage that we can save many lives of our people because our people are dying for the negligence of no good health care. And when you are not fit, you are not fit. When you are fit, the country and the economy will grow. Ìyẹn ló ṣe máa ń sọ fún àwọn èèyàn níbi iṣẹ́ pé ẹ tọ́jú àwọn òṣìṣẹ́ yín dáadáa. Torí òṣìṣẹ́ tó bá wá síbi iṣẹ́ mo ń gbọ́ Royal Mail náà láàárọ̀ ẹ̀ wọ́n lóṣù 320 million pounds sterling fún industrial strike and other things as well. Any organization to staff about it, they own sick. That is the end of that organization. Range of diseases researchers can now look at this resource. One of the really important research aspects that's coming out of the resource is how by looking at the genetic profile of all 500,000 participants, including genetic of 500,000 people. Ìjọ làwọn máa ṣe research tá máa ń lè sọ pé yes, gbogbo wa tá jẹ́ ọmọ Yorùbá ẹ̀ wá lè tọ́jú data wa properly. Are we concerned? Ẹ mọ̀ pa wà ní 21st century. Ibo la fẹ́ wà in 22nd century. Because presently we are in 21st century. Ìgbà kan náà sọ pé 19th century, 18th century, 15th century, 12th century,
10th century 9th century 8th century 19th century ni wọ́n join ní Nigeria, which was 1914 iná pé ṣé àmọ̀ pé wọ́n ti ṣé àmọ̀ pé mo ṣe máa tún fi yẹn ṣe another program ṣé àmọ̀ pé wọ́n ti reconstruct the Titanic again digital wise ní sùúrù kìíní mo tẹ́ mọ̀ pé 1912 ní Titanic yẹn sink ní April mo wá sọ fún ìyàwó mi nígbà tí mo ń wo news ìyẹn lánàá náà ní oríkọ̀ ẹ̀kọ́ rí bẹ́ẹ̀ni mo wà nígbà tí mo ń gbọ́ yẹn lánàá mo tẹ̀ mi ṣe kàn rántí nísìnyí ṣé mọ̀ pé mo wá sọ fún ìyàwó mi pé mo ní wọ́n ń sọ̀rọ̀ nípa Titanic 1912 à ń sọ̀rọ̀ 1914 amalgamation nísìn Britain dákẹ́ wọ́n bá wa sọ sí wọ́n gbé Titanic yẹn wọ́n reconstructed wọ́n lọ sí sàlẹ̀ abẹ́ omi yẹn wọ́n take over thousands of pictures wọ́n wá reconstructed wọ́n gbé lọ sí kíní Olympic Village yẹn ibẹ̀ lọ display sí ló máa lè rí ní big wọ́n fún máa ń ṣe research kí ló lè ṣẹlẹ̀ because now wọ́n sọ pé kò likely pé Titanic kọlu kí ló máa ń sọ pé ó kọlù ó pé ó hit seabed wọ́n sọ pé nísìnyí pé tendency pé ó hit seabed yẹn irọ́ ni and this is why we are saying to our people that ìdí táwọn náà ṣe gbọ́dọ̀ máa continuously máa ṣàlàyé fún yín because àwa la lè sọ. Predict the genetic predisposition of developing a wide range of common diseases. Bẹ́ẹ̀ni ẹ̀gbọ́n mi Ọlátúnjí ó fẹ́ sọ ni Royal Mail in UK should be privatized. It should come under the private sector. It is about time. Ẹ mọ̀ pé British ní tó bá ti jẹ́ nǹkan British àti BT náà máa cut 50 recession ti wà nílùú yìí àfikọ́ náà kó múṣẹ́ dúró fún gbogbo àtàwọn àlẹ́nu iṣẹ́ gidi àtàwọn àtàwọn manage 55,000 people máa lose iṣẹ́ lọ́dọ̀ BT BT yẹn jẹ owó lọ́wọ́ àwọn èèyàn kó tó di pé wọ́n break it iceberg yeah now they're saying that tendency pé ó yìí ti iceberg yẹn rọ́ ni. Yeah, ice block. Mommy Janet. Yeah, you're not to anyway. So now they're changing the the narrative. We could likely could jebe. I'm a fish program, but mo contra like en sọ̀rọ̀ 1912 Titanic. Our Malade sọ̀rọ̀ ní power. So once you know that can help to look at prevention and screening. In táwa náà ṣe ni pé láti help prevent of our own resources. Ẹlòmíì rò pé Yorùbá tá ń sọ tó bá yẹ ó máa go into extinction. Wọ́n ní sọ Yorùbá mọ́ nígbà tá bá tètè kúrò nínú ràtìràtì àti ràlẹ̀ràlẹ̀ tá jókòó sí. Ẹ kàn fi pé we are just coming on air níṣẹ́ we are just talking. No! Báwọn ilé náà ṣe ń ṣe research irú ẹ̀ làwọn náà ń ṣe lọ́wọ́lọ́wọ́ nísìn. We are doing everything possibly best just to wake up the mind and the spirit of our people. Yes, kò ní láti di gbàsgbò pa máa bára wa jà. Diplomacy máa wà níbẹ̀. Àwọn kan ní àṣẹ Tinubu sọ̀rọ̀. He's the president. Tinubu will continue to dialogue and engage with us, whether he likes it or not. You cannot say you want to leave a country and you don't want to dialogue. Not dialogue pé a máa gbà ń tọ́pa fẹ́, no. But there will be dialogue. Taba para wa náà taba jà ṣé àní padà sórí round table ni. A máa ṣe padà sórí round table. But to avoid bloodshed, we will continue to dialogue with them. Bàbá kí tó yẹ kí Tinubu kí ni ẹ wá mean? Illiterate làwọn tó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn platform àwọn media jagbajagba tán náà ṣe media. I don't understand anything. I don't even think they understand what they call diplomacy, international relationship. Okay, I feel kúrò ní Nigeria nísìn. Yes, àwọn olùkọ́kọ́ ní láti agree pẹ̀lú wa, but we must continue to deliberate and engage with their ambassador. And every single one of us can do it. Ìyẹn la ṣe ní ẹ lọ sábẹ́ YSDM. Àwọn ni agbáto Yorùbá movement. Kò ní nípa àwọn ni nìkan ni a ní oríṣiríṣi ẹgbẹ́ náà. Olúkálùkù kàn ṣe ìgbìyànjú tiẹ̀ ni. And who can apply to have access to this data? Níbo lọ kó 5 million wá lọ? Ta ló lè ní access sí? Ìwọ náà farabalẹ̀ gbé kọ́ wọ́n kọ́ tó fi sọ níbí báyìí. Data lẹ́yìn máa fi ń ṣeré yẹn. Ẹ má bínú. Jẹ́ kí kíní ẹ̀ jó wálẹ̀ ọ̀nì. Ìbẹ́ẹ̀ máa sọ pé ẹ̀ nídìí kankan nínú 5 million tí yà yẹn gbà. Èmi ò bá yín argue. But èyí tí mo polówó lórí platform tiwa, which is about almost 500,000 tó ń sọ yìí, níbo ló wà? A fẹ́ trace níbo ló gbé sí? Ẹ̀gbọ́n kan tí yà máa sọ 500,000 people tó sign kíní ní 10 years ago. Àwọn wo làwọn ilé wa ń share pẹ̀lú? Ẹ̀gbọ́n tó máa sọ nísìn. These data are available for researchers. So researcher
Worldwide. Both from academia and from commercial companies. Ṣùgbọ́n commercial company. Kí ló ń pè ní commercial company? Jẹ́ sáré Google ẹ̀. O rò pé wọ́n ní rówó lórí ẹ̀ ni. Òmùgọ̀. Àní púpọ̀ níyà ẹ̀dá kankan mọ̀. Tá bá sọ pé commercial company, ẹ jẹ́ ká lọ wo ti Oxford Dictionary lórí Google sọ. Tí bá sọ pé commercial companies, INES, companies, kí ni meaning ẹ̀? Kí ló mean? Financial company, meaning. Commercial organization means an organization, institution, corporation, or other legal entity, including, but not limited to partnership, sole proprietorships, limited liability company that is organized or operated for profit or benefit. Ní sùúrù kí ní iṣẹ́ má frustrate mi láàárọ̀ yìí. Kí ló dé pẹ̀lú remote ticket? Ó ti wà too sensitive. That is organized or operated for profit or benefit of its shareholders. So àwọn ilé iṣẹ́ data yẹn pẹ̀lú àwọn commercial company. Kí ni mọ́mí wa Janet sọ? I have no choice. He's a Yoruba and he has to dialogue with. Bẹ́ẹ̀ni, àwọn kan rí yẹn, ẹ má sọ̀rọ̀ Tinubu. Èmi ò gbàdúrà kú fún. Àgbàdúrà kú fún. A kò sọ pé route tó ń gbà yẹn kò make sense. Àwọn kan dẹ́ni route tó gbà yẹn náà ló máa fi ṣe tí Yorùbá máa fi lọ. Gbogbo ẹ̀ náà a máa mọ̀. Kọ́nà fún gbogbo alẹ́ mi gúngún àtà. Ebi 10 years làwọn ilé ń bá bọ̀ nísìn. Ṣẹ́lẹ̀ ìtẹ̀ wà ní má sàn kankan fún yín pé gbogbo pé Tinubu máa wà níbẹ̀ yẹn 8 years ni o. Ẹ jẹ́ ká máa rántí o. Kọ́nà wá fún lálàáfíà àtẹ̀mí gúngún. Torí pé àlàáfíà àtẹ̀mí gúngún ẹ ní ó rà important. Torí tí ẹ̀mí gúngún àtàlàáfíà bá sí bẹ̀ ṣètì máa gbàjọba nìyẹn o. O. Àní o ṣe sùúrù TV yìí sẹ́. Má jàjà láàárọ̀ yìí. Kí ló dé? O tí gbọ́ mi dáadáa. Bí Tinubu ò bá ti lálàáfíà àtẹ̀mí gúngún tèmi ò sọ bẹ́ẹ̀ o. Ṣètì máa gbàjọba nìyẹn o. Gbogbo alamọ ṣètì máa o. So better kí Tinubu rọra ṣì wà ń bẹ̀. Ìyẹn mi pé mo endorse ẹ̀, mo support ẹ̀. But tiwa ni pé a máa kó pressure bá. Èmi ò wá Nàìjíríà bọ̀ tí Tinubu bá anytime tó bá wá London a gbọ́dọ̀ kó protest lọ bá níwájú bí gbogbo àgbáyé ṣe ń ṣe nìyẹn táwọn president wọn bá ti wá níwájú number 10 Tinubu máa fẹ́ lọ síbẹ̀ a fẹ́ lọ kí wọn àwa wà níta máa pariwo Yorùbá nation no going back wá capture wa and why dialogue continue. 50,000 researchers from over 90 countries. Ṣùgbọ́n kan jẹ́ rewind ẹ̀ díẹ̀ mo ti sọ̀rọ̀ jù níbẹ̀ yẹn. Academia from commercial companies based on exactly the same basis from all over the world. All over the world, not ma lo research yẹn, ṣé 5 million wá ṣé all over the world, not lo tin lo. 30,000 research. 30,000 kini. From over 90 countries. 90 countries. Wá sọ pé mo bi ti àwọn béèrè 5 million petition àwọn kan ní ká dákẹ́. Ká má mọ̀ bí tó ń kó lọ. Ṣé ngba ta sign petition yẹn, ṣá sọ fún pé a fẹ́ mọ̀ bí tó máa lọ ni. A fẹ́ mọ̀ bí tó fẹ́ lọ náà ni. Ite da kankan mọ̀. Ibẹ̀lẹ̀ ti máa kọ́gbọ́n. Ẹ já continue. Accessing these data for accessing the data. Mo kí ìyàwó Agbémilékè. Ẹ̀gbọ́n Ọlátúnjí officer ni. You cannot take power by force. At the same time, you cannot opt out from a country to create another country without negotiating with the government in power. If not, Ogun bá bẹ̀rẹ̀, I'm a negotiate. But Ogun bá bẹ̀rẹ̀, yes, it's okay. We continue with dialogue. Dialogue is always the best and the final solution. Into máa ń jẹ́ kí ìjà ṣẹlẹ̀ ni pé tí government ẹ bá ń bá sọ̀rọ̀ tó bá fi dialogue then a blow become about to blow. Kí lẹ rò pé àwọn tó ń blow oil pipeline kí lẹ rò pé fi negotiate pẹ̀lú federal government. Ṣèbí torí pé wọ́n ń blow oil pipeline ni. So táwa báyìí ti dé stage yẹn torí pé a ṣì ń ṣe tọmọlúàbí ni. Tá bá blow airport nísìnyẹn rò pé gbogbo nǹkan máa lọ bó ṣe máa lọ Nàìjíríà ni. Everybody máa sá ní Nàìjíríà ni. Ìlú wo ló fẹ́ lọ sí Sudan nísìn tó ti blow airport. So bó ṣe rí nìyẹn. So kó má bàa dé stage yẹn ni a ṣe ń sọ fáwọn olóṣèlú pé ẹ gbọ́dọ̀ gbọ́n ta fẹ́ sọ. Ẹ má kàn máa lé wa àfi wá ṣe rally ní Lagos State ẹ̀yin yìnbọn pa wá. Tẹ́ bá yìnbọn pa wá tá a bá wá sí airport tá blow airport kò sí Lagos State mọ́ for now nìyẹn. Kọ̀tẹ́ airport ò bá ti function níbo làwọn yẹn fẹ́ dé sí. Gbogbo international community máa sá lọ. Ìyẹra ṣe táwọn bá dẹ̀ náà ṣe yẹn táwọn ẹtí mọ̀ táwọn Biafra fẹ́ ṣe ni a ní right láti stop àwọn Biafra ni. They stop one now because àwọn ní right láti ṣe tó bá fẹ́ ṣe because Nnamdi Kanu wà ń bẹ̀ nísìn kọ́ fi sílẹ̀ èmi dáhùn pé kọ́tẹ̀ fi sílẹ̀ kí gbogbo pressure pé àwọn ọ̀nà àpò ìkì má tún sọ̀rọ̀ bẹ́ẹ̀ kó gbogbo ẹ̀ máa rúgbó ni mo ló ti da bẹ́ẹ̀ gbà yẹn kó máa rúgbó. Ṣé kí ẹ̀kọ́ máa dẹ́rù bá pé ogun kan náà ń jagan irọ́ gbogbo bá fẹ́ ṣẹlẹ̀ Nàìjíríà kó ṣẹlẹ̀ ṣé sùúrù TV iṣẹ́
alẹ́ fẹ́ máa fẹ́ ogun dẹ́rùbà tá a bá fẹ́ kó dogun ó ti di dandan pé a gbọ́dọ̀ máa sọ wọ́n gbọ́dọ̀ máa fún wa ní opportunity ká gbé protest lọ anywhere nílẹ̀ Yorùbá kò ṣáà ṣe Àbújá la náà gbé protest lọ protest à ń lọ tá a gbé bọ̀n dání tá a gbé kùmọ̀ dání ẹ̀ wá ń yín àwọn èèyàn ní ìbọn pa wọ́n ní pé tógun bá ṣẹlẹ̀ ẹ̀ bá máa fogun dẹ́rùbà wa mo ti máa ń sanwó yẹn Koiki ò mọ bógun ṣe lọ I forget yẹn tógun bá bẹ́lẹ̀ mo sọ pé 48 hours ni ló máa take me anywhere tí mo fẹ́ gbà wọ Nàìjíríà 48 hours ni mo need from the time tí bá ti lè fly kúrò nínú UK 48 hours ni kódà tí bá máa wọ mọ́tò dé ìtókù 48 hours ni èmi máa wọ on the ground but tá a bá náà fẹ́ jẹ́ kó stage yẹn then àwọn representative wa ó ti di dandan pé kó bá wa máa sọ̀rọ̀ láti house kò ń ṣe pé ká máa sọ̀rọ̀ ká máa sọ fún wa pé ká shut up àmọ́ tá à ń sọ ogun máa wá kò sọgbọ́n ẹ̀. The world, like you're doing it, so you can kind of swap data with data too. ṣẹgbọ́n wọ́n máa swap data wọ́n bí pé ṣé àwọn ìlú míì náà wà tó ń ṣerú kan tó ń ṣe ṣàwọn pé UK máa ń pọ́nra wọn lé gan ó máa ní yes but tiwọn ló pọ̀ jù which is true because àwọn sáré gan UK ó lè beat wọn ní PR hotel tí mo ṣiṣẹ́ 10 years ni mo fi ṣiṣẹ́ lhotel mo kí yàrá fún kẹ́yà lájẹ́ 10 years ni mo fi ṣiṣẹ́ nínú hotel mo mọ tó ń pè ní PR to details wọ́n tó ṣe ní coronation yẹn 20 million people ló wò ní UK ṣe sùúrù àwọn lọ ní PR a lè beat wọn. Initiatives around the world, but UK Biobank is certainly the largest study with the. ṣùgbọ́n wọ́n máa pọ́nra wọn lé ṣáà ní UK Gẹ̀ẹ́sì only is the largest power bank which is true because ibi tí yàn 500,000 to submit details wọn pé ẹ máa fi wá ṣe research àwọn fún ìyá jagbajagba yẹn àfún ní 5 million petition yẹn kó kàn máa lò anyhow ká má mọ tó fi ṣe kó wá máa sọ fún wa pé òun ò ní sọ tó òun fi ṣe fún wa torí kí ni ṣe assign agreement yẹn ni àwọn tó submit eléyìí nísìn wọ́n ti sign agreement pé anything tó bá fẹ́ wọ́n sign agreement ni o paperwork wà pẹ̀lú àwọn tó ń dárúkọ yìí o but àwọn sign agreement yẹn a dẹ̀ sọ fáwọn èèyàn wa ẹ jókòó ẹ farabalẹ̀ ìrìn àjò yìí ìrìn àjò tó dání ẹni ẹ àwọn ṣe kìnìkan àwítàn ìyá kan náà tún jáde ní Dublin ìyá jágbajàgba fẹ́ dárúkọ rárá orúkọ relevant ìyá tó da fracas sórí social media for more than 10 years tó ń bá àwọn ọmọ inú ẹ̀jà lójoojúmọ́ àwítàn jáde ní onáfi ànígbàgbẹ̀gbẹ̀wò ànígbàgbẹ̀gbẹ̀ló owó ẹ̀rí tẹ̀ máa ń pamọ́ àwọn èèyàn bá ń sọ àwọn ìṣọmọ Yorùbá ní ṣé ègùn làwọn ní àbọ̀mọ Yíbò ìyá 60 years old tó ní làákàyè. Genetic, lifestyle, health outcome data, and most importantly, it's the resource is easily accessible. Easily accessible. That is why we are saying that Nigeria is going backwards, 60 years backwards. Ìjọ làwọn fi dé stage. So, o fẹ́ dé stage bàbá Payo Adebanjo. You want to become 95 like Payo Adebanjo and be stay Nigeria struggle come because it might end up nìyẹn. Ó mà dàbí eré. I am 40 years old. In another 50 years from now, lágbára Ọlọ́run kọ́lọ̀ fún mi gbogbo alẹ́ mi gúngùn kó dá wa sí. Ẹni tó bá dẹ̀ máa kú before then, àwa kọ́lá nìyẹn, ìyẹ́kù sọ́wọ́ Ọlọ́run. I will be 95. Màmá máa ṣì máa sọ pé struggle continue in Nigeria. Ó ṣépè fún mi ni. Àwọn bàbá yẹn lè sọ nǹkan ju, wọ́n máa sọ ju yẹn lọ. Ẹ̀yin lẹ ní ayé tó kù. Bàbá yẹn náà ti jìyà. Wọ́n ti fi sínú prison. It's 95. So ń jẹ ayé tó kù nísìnyí. Èmi mo rí gbogbo wọn ní leadership award àbí kíní kan tó ṣe ní Èkó tẹ̀ náà ní gbogbo wọn lò. Ṣé àwọn pàwọn Ṣàgórì ló lè Èkó tẹ̀ ọ́? Àwọn yẹn ń dúró pé kí Tinubu wọlé ni kó lè parí project ní sùúrù kó parí project Èkó Atlantic. Ẹni tẹ̀ máa pa mí àwọn ní Èkó Atlantic. Ṣé Dubai lọ́wọ́ bí táwọn Nàìjíríà ń gbé ní Dubai ní Ṣàgá ní gbogbo àwọn tó wà ní lọ́lọ́pẹ̀ lọ́wọ́ ṣe rò pé fine building ló ń gbé ní. Ìyà ń jẹ ṣé gèsì wọn lára ẹlòmíì bínú slum ló ń gbé ní Dubai yẹn. O rò pé tí wọ́n bá build Atlantic hotel tán àbí Atlantic project tán ṣe ṣó fi pé gbogbo ọmọ Yorùbá ló máa gbádùn bẹ́ẹ̀ ni. Some of you don't even understand how things work. Lọ bèrè lọ́wọ́ tó ń gbé ní Dubai bí gbogbo àṣẹ ń parọ́ pé Dubai kí ni area tán máa ń gbé yẹn náà àwọn ọmọ Nàìjíríà tó wà níbẹ̀ àyíká wà ní Dubai. Abdullahi yẹn ti bí àti fàṣẹ lọ ti lọ bíṣẹ́ Abdullahi ò sí lórí program pẹ̀lú mi. Ẹ lọ bèrè lọ́wọ́ tó ń gbé ní Dubai. Most of them live in the very rural poor part of Dubai. Níbo ló ti fẹ́ rí owó máa lọ gbé ní Saraja wọ́n ní Saraja Sọ́nkì ó ṣe ó tún níbì kan náà yàtọ̀ sí Saraja náà pé bí ọ̀nà bíi 3
o rò pé easy ni. And help me. A dẹ̀ sọ fún yín. So tó bá build the Èkó Atlantic yẹn tán, ṣe fi pé gbogbo ọmọ Yorùbá máa gbé ń bẹ̀ ni. It's gonna be for the riches. O mọ̀ pé America náà ra plot síbẹ̀ tó fẹ́ fi ṣe embassy. Ṣé o mọ̀ pé bẹ́ẹ̀ la embassy wọn máa wà? The biggest embassy in Africa ni America fi kọ́ sí area yẹn. There's some professor. Presumably you back reference things, do you? So someone comes to you at 40 and then time passes and they're in the program and then they are diagnosed with cancer, for example. So you then know that information and then track back through the data you had over the years. Equally well, people presumably will die. People will die. Níbo làwọn èèyàn ní ti kú? Nínú project on shape, people will die. Koiki, àwọn èèyàn ti kú. Yes, we don't pray for people to die. But láàrin méjì àwọn èèyàn máa kú. Àwọn èèyàn kú lójoojúmọ́ Nàìjíríà ni. Do you know how many people are dying as we speak in that nonsense country because of negligence of so many things that should have been working for you? People will die. People die every day. Bọ̀bọ̀ tó là nǹkan mọ́ lórí yẹn nísìn. Ó yẹ kó gbé lọ kó lọ scan orí ẹni because orí yẹn nísìn ẹ̀jẹ̀ ti lè ta. Ẹ̀jẹ̀ yẹn lè wà níbẹ̀ another 10 years. Tó bá tètè lọ scan ẹ̀. Ẹ̀jẹ̀ kéré ó lè jẹ́ small fraction of the blood ló máa há síbì kan tó yẹ kó ti clear. But nígbà tẹ́ ẹ̀ clear. I'm talking about the young boy that was hit by the police yesterday. Mo kàn rí pé wọ́n lẹ plaster mọ́ ó dẹ̀ ń jẹ rice. No, kọjá. You okay? Lójúmọ́ là ń disturb àwọn ará ilé wa. Ti gbà ká mú. Àjọ ká máa sọ̀rọ̀ ẹ̀rù pé àmọ́ ìyá alájẹ́ nìyẹn nísìn. Ó yẹ kí ìyá ẹ̀ máa sùn ni. Ó kàn tún wò pé kí ni Koiki tún sọ káwọn náà farabalẹ̀ gbọ́. Because America time ṣì wà fún ẹ kó máa sùn ni. Because wọ́n mọ̀ ta fẹ́ sọ. So people, ẹ̀mí gbogbo wa wà lára Yorùbá nation, especially tó bá rí media tó jáde, wọ́n gbọ́dọ̀ fi mọ̀ tí media ń fẹ́ sọ̀rọ̀ lé lórí. Ẹ̀rù péré là ń ṣe ni. Yeah, wọ́n ní Saraja bẹ́ẹ̀ ni ṣe gan ìtẹ̀wà ní àti Ajama. Èmi dé Dubai yẹn lẹ́ẹ̀kan abẹ́ méjì, láǹpẹ́ méjì, mo lè gbàbẹ̀ kọjá rí ní few times. Ó gbóná yọ okun ni. Let's continue. Period of time, and that too obviously would be of interest. Exactly, yeah. So, the participants, they were recruited in the early 2000s as well. Àwọn tó recruit in the early 2000s, 10 years ago, àwọn tá recruit àwọn èèyàn nísìn. Ìrọ̀lẹ́ ń pa o. Olúkálùkù wọn ti lọ. Bá Ìgbòho ṣe mọ́, ó lè ní Ìgbòho lẹ́nu wọn. Ìgbòho kú. Ọdún méjì péré. Ó ti sú gbogbo wọn. Sometimes I wonder if people are normal. Àwọn ilé ń bá research bọ̀ láti 10 years ago. Àwọn tí wọ́n ní data yẹn lóòótọ́ náà, but I'm sure pé gbogbo àwọn tó submit data wọn, wọ́n sì wà pẹ̀lú wọn. Bí a méjì mẹ́ta máa sọ pé àwọn ò ṣe mọ́. 500,000 people. Èèyàn mélòó ló ṣe ló lè fún wa ní ká sọ pé 500,000 pé ẹ kọ fún Bishop Adesina kó fi bá wa ṣe research. Ókè tá bá fẹ́ lo àníṣe sùúrù kí ní iṣẹ́. That frustrates me láàárọ̀ ìmẹ̀. Tá fẹ́ okay à ń sọ̀rọ̀ pé Bishop send kankan sí mi níjẹta. A fẹ́ kúrò ní Nàìjíríà. Ṣé owó Nàìjíríà náà la máa ná tá bá ti kúrò ní Nàìjíríà? A gbọ́dọ̀ máa bẹ̀rẹ̀ sí discuss ẹ̀, a bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ẹ̀. Wọ́n tún ṣe program, wọ́n ṣe template, wọ́n ṣe prototype. Àwọn kan tún question nírú owó tó ń ṣe. Àwọn èèyàn wà ní America wà ní Canada, àwọn bomb bastard. Ẹ rò pé màá máa fi ọwọ́ ra yín lórí ni. Bomb bastard ní gbogbo yín sẹ́ Koiki lèmi jẹ́ ẹni kúre. Tẹ́ bá wá platform tá máa fọwọ́ ra yín lórí kẹ́ lọ síbẹ̀. Àwọn èèyàn jókòó sínú Nàìjíríà, wọ́n ṣe wàhálà back to back. Kò mí pé dandan pé gbogbo tó bá gbé jáde la máa gbà lẹ́sẹ̀kẹsẹ̀, but a gbọ́dọ̀ máa prepare prototype. Ó dẹ̀ máa take time tí gbogbo kíní ẹ̀ máa fi work. Ó ṣe jẹ́ cryptocurrency lẹ́fẹ́ lò, ó fẹ́ jẹ́ kíní kan kìnnìkan lẹ́fẹ́ lò. Ìjọ́ tí Nàìjíríà bá di gbàgbó, Ọlọ́run jẹ́ olówó ẹgbà nínú bank. Ìgbà ló máa mọ̀ pé sùúrù tún bọ̀. Mo kí ìyàwó Grace Olúṣọ̀tọ̀. Àníṣe sùúrù kíní àti mo fẹ́ sọ̀rọ̀ tó pọ̀ jù, akànrà ń jọ BBC lónìí. Gbogbo ilẹ̀ ń sanwó BBC nísìn. À ń sọ fún yín pé a gbọ́dọ̀ máa prepare prototype. Kò ń ṣe gbogbo ẹ̀ náà la máa gbà lẹ́sẹ̀kẹsẹ̀. Wọ́n lè ṣe 20 prototype owó Yorùbá. A máa decide ìta fẹ́ lò nígbà tá a bá débẹ̀ ni. But a fẹ́ ṣe nǹkan kan. Àwọn tó tún wá ń ṣe ẹ̀fẹ́ encourage wọn. Yes, láàárín a gbọ́dọ̀ criticize wọn. Èmi ò ní pé ibì kan wà tí wọ́n máa criticize. Yes, a gbọ́dọ̀ criticize àwọn bàbá. Tó bá yẹ pé a ní láti criticize. Kò ń ṣe pé ká fẹ́ criticize wọn, ká wá máa bú wọn. Torí wá fẹ́ criticize wọn. Kò make sense. Ṣé bàbá Akíntóyè ló bà Nàìjíríà jẹ́ ni? Ṣé bàbá Akíntóyè ló bà Nàìjíríà jẹ́ yẹn máa lè? Ṣé Ìgbòho ló bà Nàìjíríà jẹ́? Ẹlòmíì ò tẹ̀ mọ́ owó tó ń jí kúrò ní Nàìjíríà.
ọtí bí ìyá olórí burúkú yẹn tó wà ní Dublin, bomb bastard woman, ìyá tó fa fracas orí social media táwa rí táwọn sọ pé ṣé àníṣe sùúrù kínní táwọn wò pé ṣé ìyá iná mà tó ń jára wọn sí wòwò ìjọ kan lọ sí Stratford tó lọ bára wọn jà, gbogbo wọn mo fẹ́ máa dárúkọ gbogbo wọn, gbogbo àwọn fracas wọn ní káwọn pàdé ní London yìí, wọ́n kọ́ dẹ̀ pàdé ní Stratford ṣàtọ́ dẹ̀ ń bára wọn jà tó ń jábra ara wọn. Ìyẹn ló wá ń sọ fáwọn àníṣe pé àwọn ọmọ Yorùbá ń scam àwọn èèyàn, wọn scam pẹ̀lú àgbo òṣì tó ń tà káàkiri. Poor bastard woman lò ṣe lórí burúkú ìyàwó èrè. Mo dẹ̀ pàdé ẹlẹ́nkan rí níjọ́ kan tó ń ṣe kinní kan barista, ìyàtẹ̀rẹ̀ fún àwọn ìyá yẹn ní wọ́n ní làákàyè at 60 years old, ó ń sọ pé àwọn fún Yorùbá ní ṣàfihàn scam àwọn èèyàn. Ìlú tóun jókòó sí yẹn ṣé ìgbà tó fẹ́ gbà ìlú yẹn tó bá jẹ́ pé ìlú yẹn dàbí Nàìjíríà, òun á lọ jókòó síbẹ̀ á máa ta gbó. Bomb bastard. Koikimedia mi jẹ́ lè dá fún gbogbo yín. Samples, lifestyle factors, and then we follow them up over decades. We follow them up to a decade. Àwa nísìn 2 years la ṣe àwọn àtẹ̀lé Ìgbòho mọ́ owó Ìgbòho nírọ́ ó jókòó sí Benin kò lè kúrò ní Benin Republic. They were 2 years. Yoruba people don't get tired. ẹ wá fẹ́ farawé àwọn ọmọ Igbo. Àmọ́ pa àwọn lórí burúkú nú wọn náà ti tẹ̀lé Peter Obi lọ. Then criticism is different from cause and abusing. Yes, I will criticize. Any right láti criticize wa, but kẹ́ wá máa sọ di èébú. Ó dà ní làákàyè. Ṣé Sùúrù TV ṣe on frustrate me. Bẹ́ẹ̀ni, ìyá yẹn ti ní bipolar. Ìyàwó èrè jáde ń ṣe. Ìgbòho ọ̀tún lè gbòho ṣe. Òun dé sókà ọmọ bí wọ́n tún lè gbòho ṣe, ọ̀tún lè gbòho ṣe. Òun ló máa mọ̀ bí wọ́n fi tún lè gbòho ṣe. Ẹni tó jáde tó rò pé Ìgbòho ti kú nínú irú ìyẹn nísìnyí. Ẹ rí pé ìjọ tí mo ṣe program Ìgbòho yẹn, ẹ rí pé ara mi move. Pé kí ni ká ti gbọ́? Pé federal government gbé òkú Ìgbòho lọ, wọ́n wá televise sí gbogbo àgbáyé. Ẹlòmíì ò ní normal àmọ́ tá máa fi kú. Ọlọ́run máa dúpẹ́ fún ẹ o. Irú ìyá lórí burúkú yẹn. They will have been so happy. Báwọn sọ fún kò gbọ́. Ó jókòó ń tà gbòòrò àrùn síbi tó jókòó sí yẹn. Bomb bastard. Medical records. Ẹ cut video yẹn kẹ́ send ẹ̀ sí. Níta gbé dání mo sọ fún yín èpè. Kò dẹ̀ sí nǹkan tẹ́ni bọ́ọ̀dì lè fi mí ṣe. Gbogbo ẹnu wọn fi. Ẹ bá jókòó kẹtọ kánú kẹtọ àbẹ́là kò ń ṣe fún Koiki. Wà láìka láì súnmọ́ bílá làzílá hùwà gbogbo ẹnu wọn fi sọ. Ìyàwó mi ṣàìsùn tílẹ̀ fi mọ́ ni. Ó ṣàìsùn tílẹ̀ fi mọ́ ni. Wà láì. Òun gan dúró. Bẹ́ẹ̀ bá ń sáwà òun dá padà fún yín. Ìyàwó tí mo gbé sílé. Tàpá pìyàpìyà míyàmíyà. Mò ń sùn wọ́n ṣàdúrà lọ. Tí mo kàn ń gbọ́ tá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 t
bá yẹ pé inú kankan lèmi fi ń ṣe tí mò ń ṣe ẹ tẹ̀bẹ́là lémi lórí kò ní wọlé mo sọ àwọn ọmọ yẹn á kú kó òjijì ṣe Sùúrù TV gbogbo àwọn alálẹ̀ Ìjẹ̀bú Ọ̀ṣun níbi tó wà yẹn torí pé ìyà tí wọ́n ń jẹ níjẹ̀bú kò jẹ́ kó máa jẹ ìyà tó ń jẹ lóńdó kò jẹ́ kó máa jẹ ìyà tó ń jẹ nílọrin kò jẹ́ kó máa jẹ àwítà àwọn ìyá kan ní àwọn dáwó fún Kóìkì àwọn dáwó fún Kóìkì lọ sórí ìjìnlẹ̀ wọ́n sọ jágbàjàgbà àwọn ìyá àgbàlagbà àwọn ṣe direct debit fún Kóìkì ẹ bá ṣe direct debit nìkan ẹ ṣe direct debit fún BBC ṣé ẹ san TV license gbogbo ẹ̀yin tẹ́ ń wo TV tẹ́ ń wo wà látàmí àwọn àbúrò ohun tó ṣẹ̀ dé àwọn àbúrò ẹ̀kan ṣẹ̀ dé ni kọ́lọ́ máa jẹ́ kó settle down àwọn náà ti wọlé nísìn wọn mọ bó ṣe ń lọ ẹ̀gbọ́n send owó kò sọ̀rọ̀ owó send mọ́ nísìn ẹ lọ fàṣẹ ẹ̀gbọ́n ilẹ̀ tó wà London pẹ̀lú wa nísìn ẹ̀gbọ́n send owó nobody sending any money to anybody gbogbo wọn ṣẹ̀ dé ni mo béèrè lọ́wọ́ kan mo níṣẹ́ ti settle down ẹ̀gbọ́n mi àti settle down ọlọ́run àjẹ́ settle down ṣe àfarabalẹ̀ èyí tẹ́ ẹ̀gbọ́n yín fara fá nìyẹn bẹ́ẹ̀ lórí gbogbo family tó ráyè kan ọmọ ẹ̀ tó kọ́rẹ́ ìwọlé à ń sọ fún pé ká ṣe sùúrù ìrìn àjò tó dùn la wà nínú ẹ̀ bẹ́ẹ̀ sá wọlé kò ní wọlé mo sọ fún yín sẹ́ẹ̀ ìyàwó ó ń ṣàìsùn lójoojúmọ́ ni mo sọ fún yín bẹ́ẹ̀ sá kò ní wọlé ó ti lọ bí iṣẹ́ láàárọ̀ yìí nísìn kọ́ lọ́ máa dúró tì kó wà pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ sá kò ní wọlé torí òun kàn dú ó mọ̀ pé tí mo gbé dání tó lé ní in tó lè mẹ́mi lọ ní òun náà dúró á ń bọ̀sibọ̀sì èmi kan dúró in tá ń bára wa fà yìí ẹ rò pé nǹkan kékeré ni ikú wà nínú ẹ èmi ò fẹ́ máa sọ ẹnì láti máa fi dẹ́rù bà àwọn ìyàwó mi ikú wà nínú kọta gbé dání ẹ rò pé kò sí kúnú ẹ ní ẹ rò pé Britain kò lè lé mi pa ni wá pààyàn díẹ̀díẹ̀ ni wá fi poison sínú kan yìí tó máa jẹ British ìtọ́ lè ṣe ní ìkànṣe tí wọ́n lè ṣe òmùgọ̀ ló pè mí ní ààrẹ fi ṣẹ̀ṣẹ̀ sílẹ̀ confam
mo dúró tán mẹ́tẹ̀ẹ̀ta kò ní dá fún yín ẹ sá kò ní wọlé mo sọ fún yín àfi tó bá jẹ́ pé nǹkan míì ni mò ń ṣe lórí ọ̀nà ìrìn àjò yìí tí mò ń láàgùn lójoojúmọ́ bomb blaster ṣe sùúrù ní dá fún gbogbo yín. This is the research project. Fergus, how's this going to change your job? Well, what's really interesting is if you look in the papers, there are stories nearly every month. Ẹgbọ́n wọn tó sọ ó ní papers tí à ń kà story wà bẹ́ẹ̀ nínú every month but kò jáde so ọ̀rọ̀ Yorùbá nation ó dàbí ìgbà tí pé kò jáde síta nítorí pé wọ́n ń bò mọ́lẹ̀ ní Nàìjíríà ni àwọn olóṣèlú ní agbára gan power tó wà lọ́wọ́ wọn ò jẹ́ kí Yorùbá ìyẹn lọ ṣe fẹ́ ká gbéra lè yẹn súnmọ́ Lagos bá ṣe súnmọ́ Lagos báyìí wọ́n ń ta padà because wọ́n mọ̀ pé tí Lagos yẹn bá tó bá rinlẹ̀ tán kábíyèsí Elédùmarè they know that wọ́n mọ̀ pé tí Lagos bá rinlẹ̀ tá wà níbẹ̀ fúnjọ́ mẹ́ta tó ń dún tátátá gbà ó ní kò ní dún bí Tinubu wọlé protest ń bọ̀ protest is a part and form of fighting for your right tabati mọ̀ pàfẹ́ gbé ìbọn which àtẹ̀lówó ẹmọ tó ń tẹ́ AK-47 àlówó ìbọn but a ní owó pé ká jáde ká pariwo ká gbé placard tó bá yìn wá níbọn ara àgbàdúrà yẹn but it's part of it kò sí nígbà tá a máa ṣe sí gbọ́dọ̀ pẹ̀rẹ̀ sí mẹ́tò ìwásílẹ̀ ńláàgùn ọ̀sẹ̀. But it's never in the headline. It's never in the headline. Ẹ jẹ́ kí Igboho sọ̀rọ̀ nísìn gbogbo pépà máa gbé Nàìjíríà ẹ jẹ́ kí bàbá Akíntóyè sọ̀rọ̀ nísìn ẹ jẹ́ kí ojoojúmọ́ ni wọ́n lọ ń blọ́ọ̀gì Simon Ekpa mo rí wẹ̀rì kábíyèsí Elédùmarè èèyàn gidi Koiki ẹ má bá Biafra ṣe problem tí ní ẹ kò ṣe problem tèmi they are not perfect kò sẹ́ni tó perfect but we are all fighting one cause and one cause is we want to exit Nigeria peacefully with dialogue. So it's largely an unsung British success story, UK biobank. But the way in which it changes my job, or changes me personally, is it makes me want to try to be what I call a super agent. Ṣẹ́gbọ́, ilé táwa náà ṣe so that it will be part of what will make the Yoruba people a better people. We don't want you to suffer. Ṣé yín mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń suffer yẹn ó ní àwa lára ni. I'm serious. Ó ní wá lára. The way the Yoruba people are suffering in Yoruba land. We cry inside on a daily basis. It's painful to know that the Yoruba people are so highly intelligent. Kò ṣe gbogbo èèyàn tó lọ sí school. Mo sọ fún pé àwọn ìyá kan wà ní gbogbo àná abẹ́ apọ́gbọ̀n tó ń tajà yẹn. Brain wọn ó dàbí further mass ni. Ó lè cheat wọn. Tó bá kówó fún wọn wá kà. Ìlú yìí mo ti mọ̀ pé wọ́n lo machine fi kawó. Àwọn ìyá yẹn máa kawó yẹn kò bá jẹ́ 3 million wá kà. Wá dẹ̀ sọ fún ẹ pé ó dín 50 naira. Pé ó ti cheat àwọn. Bí Elédùmarè ṣe bless wa nìyẹn. Ká wá imagine ká wá improve irú àwọn ìyá yẹn. Try and ṣe sùúrù. Ká wá fún wọn ní technology láti fi back ẹ̀. Ẹ mọ̀ pé báńkì máa ń gbé ọmọ lọ ń bá àwọn ìyá yẹn láàrin ọjà ni. Because ọmọ kan nídìí owó. Báńkì nídìí owó. So ọmọ lọ ń bá ọmọ fún àwọn ìyá yẹn ò ní time láti fẹ́ gbogbo ilẹ̀ àwọn ìyá tí mo sọ yìí. Wọ́n rà pé apọ́gbọ̀n yẹn kọ́ ló ní ojú onísìn tó ì tí ì rí ṣe. Gbogbo àwọn ìyá tó ń tajà ní gbogbo apọ́gbọ̀n yẹn. Gbogbo wọn ní sí businesses yẹn ti collapse. They are very intelligent people. Àwa jẹ́ kí Igbo gba gbogbo ẹ̀mọ́ wa lọ́wọ́ ní Lagos State. Gbogbo nǹkan káwa máa ṣe a lè ṣe because a to support ara wa. State tó yẹ kó support in the ìyàwó mi à ń sọ̀rọ̀ ní ọkàn. Ẹ mọ̀ pé Lagos State how can indigene of Lagos State kò lè lọ sí Lagos State University kò make sense. Wọ́n ní kò lè ṣe law kó lọ ṣe economics nítorí pé kò ní cut off mark. Ọmọ Lagos State ìyà ti jẹ wá. A healthy life as I age. Healthy life as he age. But boy, listen, 10 years ago, ó ti control in tó ń jẹ, in tó ń mu. And the really simple rules there are diet, exercise. And the simple rule is that we leave Nigeria so that we can have a better life in the future. Simple. No, contrary Fulani nítorí ẹ̀, no. We want a better life. Simple, nothing more than that. Just a better life. Fẹ́ jẹ́ kí èdè tí mò ń sọ yìí ṣé bẹ́ẹ̀ mi ṣe ń sọ èdè yìí nísìn ṣé gbogbo èèyàn gan ló lè sọ ní Nàìjíríà mọ́ gbogbo ilẹ̀ ń sọ Queen English Ọlọ́run jẹ́ òde London. I'm sorry about this, guys. Getting a decent night's sleep. ṣé gbọ́ getting a decent night's sleep àsùn báyìí mi ò ní balẹ̀ tí fóònù bá tún tọ́tọ́tọ́tọ́ fún gbogbo anybody tó wà ní diaspora bá àyà kó sókè àfìgbà tó bá kà
àǹtí mi tó bá gbọ́ nínú message mi báyìí tó ti kà tó àǹtí mi bí àyà ti kú nìyẹn owó wọ́n gbọ́dọ̀ send owó sílé. We are all stressed and depressed because of Nigeria. Kò ṣe pé Nigeria olówó láti tọ́jú gbogbo àná. Nigeria has the money to take care of every one of us. But it is just that the fraudulent system yẹn kò work. It's a fraudulent system. Then Southwest is overpopulated. Àti pọ̀jù, pressure ti wà níbẹ̀. How can we have 20 million people and we don't have water? It's because the pressure ti pọ̀jù. And it's because they can other area develop now, because if they've given on, I mean, Ogun State should have been the nearest. Ogun State should have been the nearest state. Láti offload the problem to one in Lagos State. But Ogun State gone ní ẹwo títì tó lọ ní back end yẹn. Kí ló ń pe títì yẹn? Èyí tó ń ṣe Lagos Ibadan expressway, èyí tó wà lẹ́yìn. Tó bá yẹ pé títì yẹn ṣiṣẹ́ tí Ogun State, because ilé cheap l'Ogun State. But the only problem is pé wọ́n ní iṣẹ́ tó pọ̀. But industry pọ̀ ní gbogbo area yẹn. Kí ló old Lagos Ibadan old Lagos road motorway yẹn kí ló máa ń pè bẹ́ẹ̀ mo rántí ẹ bá mi comment ẹ̀. Tó bá jẹ́ pé ibẹ̀ yẹn wọ́n fix títì yẹn tí wọ́n dẹ̀ ṣe gbogbo basic amenities. Pressure yẹn máa dínkù Lagos State. Irú gbogbo àwọn ọmọ Igbo yẹn gan á relocate wọn kúrò ní Lagos State. People can be relocated by force whether they like it or not. Á relocate wọn so that kí pressure yẹn lè reduce. Ṣé Ikorodu road? No, there's another one. Ṣé sùúrù kìíní. There's another one kò ń ṣe Ikorodu ló máa ń pè yẹn. Sango ẹ ṣe gan mọ́mọ́ Esther. Sango títì Sango yẹn ó yẹ kó ti fix títì yẹn. Ìyẹn kan tún sọ pé Ìjẹ̀bú-Òde expressway. So Ogun State ló yẹ kó gba at least 5 million jáde kúrò lọ́wọ́ Lagos State so that more people can live there. Even tó bá tẹ̀ fẹ́ ṣiṣẹ́ ní Lagos State, they can go back. People work in Luton. Luton to London is about 30 minutes. Lórí train. Tó bá drive níbi àbí 45 or probably 1 hour. Ṣé àwọn èèyàn ń gbé ní Luton tó wá ń ṣiṣẹ́ ní London because of the rail network that is working. So you can easily move quickly from Luton because though not ti wọ́n nísìn. Bí a bí 10 years ago, bàbá kan tẹ wà níbẹ̀ tó máa ń kọ́kọ́ pè mí. Ní bàbá yẹn bá send message yẹn kan. Lónìí mi wà self-centered. Mo bú wọn, mo kọ ra block wọn dànù ni. Kí ló mọ̀ pé mo wà self-centered? Yes, Sango Ọ̀tà road, Mr. Far. Ògèrè. So Ogun State yẹn ló jẹ́ kó jẹ́ base fún wa tó máa support that stress tó wà ní Lagos State. Because Lagos State was stressed. Ó ní owó lóòótọ́, but owó yàn kò hàn lára anybody. Everybody wọ́n hàn bí ìgbà tó fi já nǹkan gbà lára ẹni. Wọ́n kàn pretend ni. Wọ́n kàn bá di Friday ní sí wọ́n lọ club, wọ́n lọ gbáàdì, wọ́n bára wọn sùn. Olúkálùkù á tún padà sí base. Hilda ti ṣe tán nísìn, kò sí nǹkan tó tún kọrin kankan mọ́ nísìn. Wọ́n á tún máa dúró de the next. Kí ló tún dúró de nísìn? Ó dà pé ṣé ó dà pé Burna Boy máa play ní Lagos State láìpẹ́? Ṣé mo right sir? Ó dà pé mo rí pé ó máa because Davido ti ṣe tiẹ̀. Ó dà pé Burna Boy náà máa ṣe live concert. Interfering pa ìrònú rẹ nìyẹn. But in reality, those are not things that make you a long life. Long life, don't know so. Have a good healthcare system that works. From the healthcare system, you have a general hospital. We do a lot of research. How many people? Benny, poor infrastructure too much and corruption. Corruption ni. Shari monorail ton ṣe ní Lagos yẹn. Ó yẹ kó ti parí ẹ̀ tipẹ́. So that láti fi offset the problem. Ó jẹ́ kí connection kan wà tó máa dé Ogun State ní train. Under 30 minutes, ó drop yín gbùrùgbùrùgbùrù ẹ ti fàṣẹ lọ tún padà. Ó ní láti gbé ní Lagos State. Bẹ́ẹ̀ni máa lé ààyè ni. I don't want to live in Lagos State. Kódà London gan tí mo gbé gan ti sú mi. I would prefer to live in outside London. But it has to be done within the family. Agbọ́dọ̀ jókòó kájọ sọ ni. Left to me o, because my space. Jókòó sínú flat kan akọ jókòó kò sí garden kò sí nǹkan kan gbọ́ ẹ̀kọ́ choke mọ́ra wa kò choke àkọ́ máa wo 4 corners of the wall. Baby mo prefer kí wà ní outside London. So what to wà outside London? Yes, I mean iṣẹ́ difficult náà níbẹ̀ náà. Torí pé Britain ti gbé gbogbo iṣẹ́ lọ sí China. Mo rí Prime Minister wa ní sọ wà ní Japan. Ó náà wá 18 billion investment kó gbé padà wá sí bíbá. Ẹ kàn máa tanra wọn. Because industrialization what ti pa gbogbo Liverpool yẹn, gbogbo Manchester yẹn, gbogbo òkè yẹn, up north yẹn, wọ́n produce nǹkan bí ṣeré ńbẹ̀ ni back in the 60s. But nísìn wọ́n ti gbogbo nǹkan nísìn gbogbo £1 shop gbogbo tó ń tà China lọ ti ń kó wá. Ó pé wọn bẹ́ẹ̀ yẹn ship ló kàn máa ru ló máa ṣe wàhálà ẹni technology dẹ̀ ní China fi ń load ẹ̀ sínú ship
àwa tá a wà níbẹ̀ àwọn struggle in and out lójoojúmọ́ mo kí gbogbo ilé nǹkan sí. Apply this to regular people's lives, people who aren't involved with the program. Cast your mind forward. I don't know. Yes, people work in London and live in Essex. Money, mommy wa kan. Money ṣe ton ṣe wa very very sensitive. What confide in me? I don't want to go into too much details. Area yẹn long gbé. She has money to buy a brand new car. Wọ́n ní no, àwọn ra. Train ló máa ń wọ̀. A kàn jí àdójoojúmọ́ in and out. Mo kí gbogbo ilé nǹkan sí. Mo kí gbogbo prophet. 10, 20, 30 years. I'm a parí ètò yìí ní exactly 10:30. Are we going to have an extraordinary level of information about ourselves to know our potential risk? Ṣé o mọ risk tó wọ́n ní? Risk yẹn lèmi sọ lójoojúmọ́. Risk yẹn ni gbogbo media ń sọ̀rọ̀ lé lórí. The risk that the Yoruba people are inside. Forget about gbogbo àwọn influencer yín. Let them be living in denial. Linda Ikeji ò gbọdọ̀ jáde nísìnyí kó má kọ́ ọlọ́pàá dání. Àfi tó bá wà ní London nìkan. I'm saying that Linda Ikeji kò lè jáde kó má kọ́ ọlọ́pàá dání. All those elite. Mo rí ọmọ Tedola, and kudos to her. Let her continue to do the little she can do to support humanity. Ọmọ dáadáa ni bàbá ẹ̀ nìkan la kò like. Ọlọ́run àbá pẹ̀lú ẹ̀. Mo rí tó lọ sí school kan lọ́nà Ẹ̀pẹ́ ń bẹ̀. Whether I'm going to donate a lab for be a virtual lab, and I don't know whatever it is. Mo wá rí ibi tó jókòó sí mo wá wò kí man like láti máa wọ environment. Ibi tó jókòó sí mo wá ní ọlọ́mọ tẹ̀ kí pàánù ilé ìjà wá sọmọ yìí lórí báyìí. Ìbí wá tẹ̀ tidy ẹ̀ up díẹ̀ pé ọmọ yìí ń bọ̀, but kò sówó ni. Ẹ lọ wo page ẹ̀. I'm talking about ọmọ Tedola. Ṣé DJ Copy ló ń jẹ́? Mo like ọmọ yìí dáadáa. Only good spirit, but bàbá ẹ̀. Àwọn ọ̀rẹ́ ń bá àwọn ọmọ bàbá wọn ló ní problem pẹ̀lú àwa. Ẹ wo school yẹn bó ṣe rí. Ara ń tàn sọ pé pressure ti pọ̀ jù ní Lagos State nìyẹn. Ẹ lọ wo page ẹ̀ kẹ́ lọ sí Instagram. Ẹ wá wo ibi tó jókòó sí kẹ́ wo gbogbo òkè yẹn. Kọ́tẹ̀ mọ̀ pé class tó máa lò fún project yẹn kọ́tẹ̀ tidy ẹ̀ up kọ́ èlò ló fẹ́ cost wọn but kò sówó. Carpenter kọ́ iṣẹ́ dẹ̀wà àwọn adẹ̀ láwọn èèyàn tó kọ́ṣẹ́ carpentry tó ń wò wá wáyé nísìn. Tẹ́ ká dà sí gbogbo school kọ́ máa bá lọ renovate school. Àwọn school míì wà wọ́n sì lè touch ẹ̀ up. Tó bá tẹ̀ dá gbogbo ẹ̀ wò èyí tó bá rí pé structure ẹ̀ kò dá mọ́ ẹ̀ dáwó àtúnkọ́ ṣèbí a níyẹ̀pẹ̀ a ní gbogbo ẹ̀. How did we even báwo la ṣe dé stage débi pé gbogbo ilẹ̀ Yorùbá dé yánmayànmá yánmọ́yánmọ́. Wọ́n send picture school kan náà sí mi ní Kòròdú Gbódóyàn àbí kíní kankan ló ń pè. Àwa ní everybody. Ìgbò wà ní ilẹ̀ Yorùbá. Haúsá wà níbẹ̀. Àti báwọn yàtẹ̀ mọ́ àwọn ìlú mi tó ń wọlé táwọn ń kọ́ kò wá sí record. Ẹ mọ̀ kí bọ̀bọ̀ kan ní 2 years ago kọlọ́pàá chairman yẹn ní side Lagos State náà ni wọ́n ní is a vice chairman of Kẹ̀kẹ́ Napel. Ta ló rántí story yẹn? Wọ́n pa ọmọ Yorùbá yẹn ọmọ Haúsá kan lọ́nà stabẹ̀ ní bíábí ọ̀nà Fadé. Mo rántí area yẹn kí n máa exaggerate but incident yẹn ṣẹlẹ̀ ní exactly about 2 years ago towards December. Tẹ́ bá rántí story yẹn. He was the vice chairman ọmọ Yorùbá ni but Haúsá ló pa. Ó ti dágà bọ̀ lára. Títí bá ṣe ń sọ̀rọ̀ ní station Haúsá yẹn á kàn move kúrò ládùúgbò yẹn ó tún lè lọ sọ́nà Àlímọ̀ṣọ́ á wà láàrin wọn bẹ́ẹ̀. Kò sí forensic kò sí anything, and these are things that we need to start thinking of but lè ṣe nígbà táwa ní society bẹ́ẹ̀ yẹn. So why are we all living in denial? We are living in denial. Bẹ́ẹ̀ni èmi ọ̀tẹ̀ ìdáwó fún school kankan mọ́ ọlọ́dọ̀ tiwa àwọn èèyàn tẹ̀ kò kí ń ṣe ogun ọlọ́gbà tí mò ń ṣe náà so 3 years ago lèmi ti kúrò ní group àwọn tájọ wà ní kíláàsì wọ́n wò mí báyìí school ṣíwó school kọ́ school ni èmi ti kúrò ní ọgbà níbẹ̀ tí incident ti ṣẹlẹ̀ ẹ ṣe gan ni Mr. Alabi old school association wo ti dáwó èmi àti kúrò láàrin wọn dáwó gọ́vnà lórí burúkú Ògùn state bomb bastard Dàpọ̀ Abíọ́dún àtàmúsùn owó tó ẹ̀kọ́ fi tó Abẹ́òkúta grammar school ṣe àwọn fi ń ṣe yọ́pì àwọn máa dáwó òṣì kan èmi ti kúrò nínú group wa àwọn kan tún wà against mi níbẹ̀ nǹkan tí mo ń ṣe gbà ẹ̀ bomb fuck off exit wọ́n bẹ̀ mí títí gẹ́rà ọ̀jà rẹ̀
Edgar wà dẹ̀ like mi gan báyìí Koiki oníkànjẹ́gun yẹn náà ló máa understand nǹkan tó ń ṣe mo ní no problem ìyá ló máa mú wọn ṣèbí má ti bá wálé máa ń rí gbogbo wọn ìbí wọ́n wà òkè olówó nìwọ bí mo ṣáà invite mi sílẹ̀ kí n tó wọnú ilé security yẹn ní agbára fi máa dárúkọ ọmọ náà tó bá wá London ó wá sílé mi ní ó máa pè mí ní Koiki níbo ló wà á wá ìyàwó mi máa dáná máa jẹun art class dé lájọ wà wọ́n rò pé science ló máa lọ lọ́ọ̀yà ni ó dẹ̀ láwọn project kan tó ṣe tó fún mi láwọn information kan tá a gbọ́dọ̀ máa review ní bíbá Nàìjíríà ti tán Ọlọ́run gbogbo Dangote project yẹn ọmọ díẹ̀ ń pẹ́ bí Dangote ṣe fi Nàìjíríà ṣe fi raise owó kọ̀mọ̀ rẹ́rìn bá wọn àwọn èèyàn ni ọmọ yẹn gbóná yọrùkú kó tó wọnú ilé wọn ọmọ go through bá security ìjọ tí mo lọ kí dáná rẹpẹtẹ fún mi ní Koiki ò ní wàhálà ayọ̀mẹ̀rin ìjọ tọ̀rẹ́ wa kan kú ìyẹn náà ó ní brain tó pọ̀ báyìí Saudi Arabia ló kú sí àṣọ ikú rẹ̀ ti lọ yẹmi ṣe ń sọ fáwọn tó wà nílé náwó dẹ̀ ní bọ̀bọ̀ yẹn ó ń ya pépà fún anybody àwọn nǹkan mi tó tẹ̀ ṣe tá a mọ̀ nígbà tó kú àwọn èèyàn sunkún ni ìyẹn la ń sọ fáwọn yẹn pé ẹ má ẹ̀ kárì láì bẹ́ẹ̀ máa send owó sí nísìnyí ti bá kú ní ti ta ló máa fún yín lówó burújí kàṣámù nísìnyí ta ló máa fún yín lówó nísìnyí it is King AY àwọn ti Koikimedia okay ọ̀rẹ́ wa tó kú yẹn ṣe ó dẹ̀ fi rìtáyà ni ó ti ní ṣìgìdì owó ó fi rìtáyà padà ni ikú yẹn wọlé pa ni yọmọ gbọ́ news náà inú mítìnì Edgar wa wà tí mo pè tí bá pè bá gbòòrò má gbé kọ́ Koiki mo wà nù meeting but o lè má pè mí kí n má gbé kọ́ lẹ̀ ọ̀wọ̀ tó dá ló máa ń fún mi mo ní mo gbọ́ pé èèyàn kan kú ó ní bẹ́ẹ̀ ni mo fi dárúkọ bàbá náà kọ́nà bá dúró ti ó dẹ̀ sì níyà ikú lágbára ikú tó bá dé báyìí wàá máa tún gbé yẹ̀wò ni gbogbo àwọn tó ń ṣe fún nísìn ta ló máa ṣe fún ọ àtúwẹ́ lomi láàrin wa olówó kan láàrin olòṣì púpọ̀ tí yẹn la fi máa ṣe àní kí society kò ṣiṣẹ́ káwọn ọmọ yín sí kìkẹ́ lọ sí hospital kò tọ́jú ẹ̀ kọ́ lọ ilé ìwé kẹ́yìn dẹ́ máa san tax ní tá à ń ṣe níbàá nìyẹn tax la fi ń ràn nílùú yìí gbogbo àwọn ẹ̀gbọ́n mi àwọn fẹsẹ̀ gbogbo ọlọ́n ṣiṣẹ́ bọ́ ṣe wà yẹn ìyá mi gbé mi lékè ọlọ́ọ̀lọ́mọ ẹ̀ tax san nílùú yìí inú tax náà lọ tún fáwọn náà ní kankan ṣé kìíní yóò charge la kó lè jà láìlé ṣé pé mo charge laptop yìí so battery last dáadáa nìyẹn mo kàn plug ẹ̀ ní ṣá ẹni yàrá táǹsọ̀ náà ni láti bá wọn náà àṣemọ̀ tẹ plug ẹ̀ nígbà láìsí ní Nàìjíríà lè máa fi 5 minutes a máa parí program so ẹ ṣáà ti get understanding tí a mú jáde lórí program lénìí lórí healthcare it's all about the working system and when mo kí bàbá ayọ̀ rẹ̀ mo kí gbogbo ẹ̀ tẹ́ wọlé má bínú pé mo lè dárúkọ as many of you all when we have a working system it makes life better for every single one of us ní láti rely on anybody tabate ma rely on àwọn colleagues wa àwọn ọ̀rẹ́ wa it will be Abẹ́òkúta expressway ẹ ṣe gan ni about individuals so ìyẹn la ṣe ń sọ fáwọn èèyàn wa pé yes I mean èèyàn lè yọ sáwọn pàdé èèyàn lára pé Koiki àti bá dé London máa gbé £100 lọ́wọ́ kọ́lọ́njẹ́ níní o ẹ ti understand èmi náà lè yọ sẹ́yìn lẹ́ra tó yẹ pé ebi àwọn ọmọ sì ti wá níjọ́ náà wọ́n send owó wá sí London ni wọ́n ra ṣu wọ́n sì mí náà àwọn sisters wọn ìgbà náà lọ tó bá wá máa wá kóṣù wá wọ́n ta ṣu London àṣẹ tí wọ́n máa kóṣù wá láti Nàìjíríà fún yín ẹ ra ṣu ní London náà àwọn tí wọn kàn táwọn náà dàgbà tó wà ní London gbà yẹn àwọn fẹ́ save owó ẹni tó ń bọ̀ Nàìjíríà kó máa kóṣù wá ẹ mọ̀ pé sínú wéètì ni ìṣú tó yẹ ká kó wá ní bọ́ọ̀k ká máa tà ní Tesco ká máa tà ní Asda ká gbogbo á máa gbádùn ká máa jayé kí gọ́ọ̀mẹ̀ntì dẹ̀ máa run ẹni tó bá ṣẹ̀ láàrin wa kó lọ prison ká reform ẹ̀ kó jáde padà prison àfẹn tó bá pààyàn reform ní prison ò ń ṣe the end of the life kékeré máa dùn wọn bẹ́ẹ̀ nísìn aṣọ tó máa fún nínú summer ó yàtọ̀ sí winter wọ́n máa tọ́jú ẹ̀ ṣé wọ́n pé kékeré máa dùn bẹ́tà ju gbogbo wa lọ báyìí nísìn mo ṣeré o freedom nìkan ni kò ní o kékeré máa dùn báyìí nísìn kò gbọ́dọ̀ kú sínú prison àgbàdúrà fún wàá tọ́jú ẹ̀ pa ni tó bá sick wàá gbé lọ sí hospital bí wọ́n bá sick nísìn ta ló máa pè that's what we are saying we just want people to live a better life and make sure that our system works. And Nigeria has not worked for any one of us. So mo kí gbogbo alẹ́ nǹkan sí o. So àlèrè jù bẹ́ẹ̀ lọ. Èyí tí mo share láàárọ̀ èyí tó bá bí ẹnu ń bẹ̀ lọ fi okùn sí orí ọrùn ẹ̀ kò jábọ́ kò kú dànù. I don't care.
mo kí ẹ̀yin tẹ́ ẹ jọ wọlé jàre ìyá mi bí sí má kànjọ́ ọ̀la mo kí Alaba Richard gbogbo rally tó ṣe ní gbogbo Èkìtì nǹkan ẹ̀gbọ́n yẹn agbéra risk yẹn ti pọ̀ jù a ní Koiki máa débẹ̀ wàláì agbéra láti ìkọ́ drive ọlọ́run owó wa rẹ̀ ló ná kò béèrè owó lọ́wọ́ wa rí àwọn kan dẹ̀ wà láàrin wọn ní Lagos níbẹ̀ wọ́n á ní kí ni Koiki ń sọ gbogbo ilẹ̀ máa jẹ breakfast Ọláwálé mo kí Timothy mo kí bàbá Shitu Timothy Adigun arówó ló mo kí Potentially, yes. ṣé sùúrù kìíní ìyá dáadáa màmá dáadáa Ọláìdé Ọlátẹ́jú mo fi tọ̀ọ̀tọ̀ fi dárúkọ yín Prophet Ogundele àwọn yẹn ti sọ pé Nàìjíríà máa pín kẹ́mìtẹ́ tó jáde pé a máa sọ pé Nàìjíríà máa pín Grandma Grace Senior àwọn yẹn gbogbo wọn ti ṣe wàhálà ṣiṣẹ́ fẹ́ padà lọ ilé òṣèlú lọ kí n jáde Adéwùsì Owólabí Rájé Idris Alaba máa sọ fún yín ẹ má jẹ́ kíyàn kankan sọ fún yín pé àwọn dájú yín lọ ṣèbí ẹ̀gbọ́n mi Jakolo Ṣọlá báńkì mọ̀ sí dáadáa ìbọn ṣẹ̀dẹ̀ ní Olúabẹ́òkúta tí mo rí tó ń fẹ́ gẹ̀ ẹ̀gbọ́n ẹ̀kọ́ ń gbádùn ní sá but ẹ mọ̀ tí yàn bá kàn wo environment àwọn tó wà lé inú wọn máa ń dùn tàbí yàn bá fẹ́ lọ bá máa sunkún ni pé ẹ tún lọ ẹ̀gbọ́n mi mo ní lọ ìbí bẹ́ẹ̀ ni mo ti ń sẹ́ndì owó wá sí yín kò yẹ kó rí bẹ́ẹ̀ ó yẹ kí yàn náà lè sọ pé ẹ̀gbọ́n mi èmi náà ń bọ̀ London wọ́n á fẹ́ wá London wá di London tá à ń gba visa lẹ́nu ọ̀nà a fi wá London ní sí anikolo kó gbogbo dọ́kúmẹ́ǹtì tó sì wá ìyá wa Sekinat mo kí particularly èyí tá a gbọ́ lọ́dọ̀ yín ti tó jáde kó jágbàjàgbàlẹ̀ ẹ̀jẹ̀ mute ẹ̀ torí kan ó frustrate mi látẹ̀ nǹkan ìbò ni mute wà níbí rẹ̀ so bó bá tẹ̀ tó bá ń play fún rẹ̀ so gbogbo yín ni mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ yeye oge bẹ́ẹ̀ sí bí mo kí yín ìwà pẹ̀lú ẹ̀wà mo kí yín Abíọ́dún Lexi Ọpẹ́yẹmí òkìkí wa ó máa tàn sí náà ni èmi náà ni The Voice Koikimedia wọn ní fẹlẹ mi ìṣẹ̀mí ẹ̀gbọ́n mi Fab mo kí yín Ajíbóyè mo kí gbogbo yín Jakolo Ṣọlá mo fi tọ̀ọ̀tọ̀ mo fi ń kí ẹlẹ́ǹkan sí gbogbo yín tá wà lórí Instagram ẹ̀yin tèmi lórí MixLR ẹ̀yin máa ń dúró tán ni aláwọ̀ bàbá Comrade Plan B gbogbo yín ọlọ́run bá ń dúró tì yín Nàìjíríà kò lè ṣiṣẹ́ kò ń ṣèpè ẹ̀gbọ́n mi Yẹmí Fátókẹ́ Nàìjíríà làwọn wà wàhálà ìtẹ́gbà ìjọ tí mo ní mo fi mu kọ́fì ẹ̀gbọ́n tó send 5,000 naira sí wàhálà 5,000 èèyàn kan ni mo tó send ẹ̀ sí Nàìjíríà kẹlẹ̀ wo pé àwọn tó wà ń lé nínú kéékèèké tó ní wọ́n tún máa send owó sí wa kò yẹ kúrò àwọn ẹ̀gbọ́n ẹ̀ máa send owó but wọ́n rí pín tá à ń ṣe ó ní ìdòwó mo send audio sí wọn mọ́ ní ẹ máa bomi láṣìírí mà ní 5,000 ẹ báyìí ọmọ ẹ ó náà fi ra oògùn ọmọ tí mo ní ó ní disability yẹn tọmọ ẹ bá dẹ̀ send message báyà mi máa ń já ni kí ẹ̀mọ̀ kan tó ní disability mẹ́ta lọ́wọ́ ẹ̀mọ̀ tó ń pè ní disability ni iṣẹ́ wo ló ń ṣe tó máa tó kèsì kánsì kankan òun ni mo send 5,000 yẹn sí tó lọ fi ra oògùn fáwọn ọmọ ẹ kọ́ lọ́ọ́ bá ń dúró ti gbogbo yín àwọn olóòtú wà ń bẹ táì tí kì í Adétọ́lá so I have 5 minutes mo kàn fi ń kí gbogbo yín ni I just arrived from Yoruba country too many non-indigenous over our land wọ́n pọ̀ bí ẹrú bí ọmọ Ìgbò ṣe kún bẹ́ẹ̀ ni àwọn ọmọ Haúsá ṣe wá tẹ̀tù wá àníjọ́ kan ìmọ̀ àti olóyè a lọ sí Abàkan labá bá àwọn fídíò yẹn sì wà lọ́wọ́ mi àkọ́gbé síta ní àwọn kọ̀ọ̀kan wà ń bẹ táwọn gbé síta labá bá àwọn aráàlú yìí kí lẹ wá ṣe níbí láwọn wa góòlù wa àwa ń sá fún abúlé gbogbo àwọn baálẹ̀ yẹn bá born bastard ni wọ́n ẹ má bínú gbogbo wọn lọ ti talẹ̀ dànù fún everybody maize gold mo mọ̀ pé wà ń bẹ̀ jàre Sunday Mákindé ṣé family Ṣèyí Mákindé ni Adamolamile kan yìí ti Ghana àwọn ọmọ Sérékodé Ghana kan bẹ̀ Kazeem Adéyẹmí òkè Kẹ́hìndé yẹn bá bínú ni tí yẹn bá pè mí bàbá Koiki ó máa bínú ni òun àtàwọn ará Italy wàláì ó fẹ́ travel kékeré kan fẹ́ ṣeré lọ́lú kan wàláì wọ́n ní tó bá dé kó wá gbọ́ oṣù mẹ́ta tó kù káyìn máa jì ní Italy nǹkan mọ̀ pé tó bá lọ lè má padà wá mọ́ ọwá òdò wẹ̀ àwọn olùjágbàjàgbà ta ló ti wà bẹ́ẹ̀ tí mo ti kí gbogbo yìí náà mo kí jàre ta ló ti wà bẹ́ẹ̀ kílẹ̀ comment Taiwo Banjemi sọ pé they started with public fund when they didn't do anything about it they want to kill us what should we say when government did not provide anything for the citizens and kì í ṣe citizens ẹ̀gbọ́n mi àwọn fẹ́ sọ ni it is a shame that we don't have a function national data cherry nǹkan tẹ̀sán yẹn ẹ̀gbọ́n mi dá pàtàmì olórí burúkú yẹn owó tó ti jẹ pé òun fẹ́ ẹ jẹ́ pọ́sì fídíò kìíní tó ń pè járe àti move kúrò níbi nǹkan tá à ń gbọ́ yẹn so mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí i a máa sọ pé odò àgbèwà kò ní gbé ọ̀dàlẹ̀ database wa very very important
is the key to any society. Ìlú tó bá ti ní database, database, forget it. Nonsense country ni. So ẹ jẹ́ ká end ẹ̀ báyìí so that kémi náà lọ ṣe kíni àtúní Star Radio ní 11 ọlọ́run ló lẹ̀mí wa àníri jù bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀ka lórí Instagram náà ni mo kí o kọ́nà kó wa pẹ̀lú wa odò agbéwà kò ní gbé ọ̀dàlẹ̀ ọlọ́run ní bà ilẹ̀ Yorùbá jẹ́ o àwa dẹ̀ la máa ní àṣeyọrí níta gbé dání. Bye for now.